balẹ̀ sọ ọgbà pò kì í ṣe wèrè. alákòóso kankan tó ṣe mí kò sí wèrè lára mi. sọ ọgbà pò kì í ṣe wèrè. rárá o. inú mi dùn wọ́n gbàgbà pò kì í ṣe wèrè. mi sí kankan tó ṣe mí. màmá kí ó ṣe wèrè. obìnrin tẹ̀ ń wo frustration lọ́wọ́ àfẹ́ tiẹ̀. kò sí kankan tó ṣe mí kankan wọ́ọ̀rì mi. gbé máìkì yẹn sẹ́nu dáadáa kí gbogbo èèyàn mọ̀ pò kì í ṣe wèrè. kì í ṣe wèrè. obìnrin yóò kì í ṣe wèrè frustration lọ́wọ́ àfẹ́ tiẹ̀. má sọ̀rọ̀ ẹ lọ mọ̀ ń gbádùn ẹ lọ. ọkọ mi wá mu wa wá lọ sí àjòfin títí tí àwọn ọmọ yìí tó fi jáde sùkúù. wọ́n jáde sùkúù tán wá wá sí ọ̀rẹ́ bí wọ́n wá lọ sí sùkúù mùsùlùmí wọ́n jáde sẹ́kọ̀ndì ní màmá Alice wá wá lọ́jọ́ kan. màá bẹ́ẹ̀ ra bàtà lẹ́nìí màá ra bàtà fún ọ tó ti yọ màá ra bàtà fún ọ abọ́ ọ̀la kéèyàn ra bàtà fún ọ. ó já lé. àbí àlọ́ sọ wípé ọmọ gba bàtà. ọkọ sí nǹkan táwọn ogun ọ̀run lè ṣe Ọlọ́run alágbára ló ṣe gbogbo nínú. ogun ọ̀run máa ṣe ó yá mọ gbọ́dọ̀ ẹ lọ. ó wá ní pé. bẹ́ẹ̀ kí ní ẹ̀sẹ̀ nu dáadáa kí ọkọ ẹ lè ráyè mọ gbọ́ mi tọ́ wà gbèsò bẹ́ẹ̀ mi gbèsè sẹ́nu báyìí ọ̀yá mọ gbọ́ dáadáa. ó wá ní pé bàtà àwọn ọmọ ẹ ti wá jáde sùkúù tán màmá Alice wá wá dọjọ́ ká sí epo kalẹ̀ torí àgọ́ ìdìbò láti ní oko sí bàtà sí epo kalẹ̀ afẹ́ wá kó epo jáde èmi gan mo kó ọ̀gẹ̀dẹ̀ wá àwọn ọmọ náà wọ́n wá lọ sí oko pẹ̀lú dáàdi wọ́n fẹ́ lọ kó kẹ̀gẹ́ epo jáde gbàmí a lè ṣe ogún a lè ṣe ọgbọ̀n bàbá Philip kan máa bá wa kó jáde àti àwọn Òṣogbo Moses wọ́n máa bá wa fi masini kó epo jáde gbogbo wọn ní oko lọ́run. kí ni kò dé sórí mo ti ní kó ọmọ sí kí ló tó fi sí. ààlà ló ní kí dẹ́sẹ̀rì àwọn ọgbọ̀n ló ní kí máa sí orí mi. àwọn ọgbọ̀n ló ní kó ọmọ sí a jẹ́ pé ń sìn báyìí tá a bá fún ọ lówó sógun ogun ọ̀rọ̀ sọ pé kò sí tá a bá fún ọ lówó. nígbà tí mi ò ṣe wẹ̀rẹ̀ tí wàá máa sí orí mi. àbí o ní mo. ẹbí obìnrin ló kápẹ́lọ́lọ́jì mi lé ní kèmí sí àwọn tá a máa lọ́lẹ̀. ilé lọ pa. àwọn ọgbọ̀n ti káàpù orí ni kápẹ́lọ́lọ́jì. ok àwọn ọgbọ̀n ti káàpù orí ẹ. ok ẹ ti káàpù a jẹ́ pé nǹkan kò lè sí ọ báyìí. gbé máìkì yẹn sẹ́nu dáadáa ọgbẹ́ máìkì sẹ́nu dáadáa ogun ọ̀run ló ní kọ́ ọmọ ẹ dé sórí. bẹ́ẹ̀ ni o Jésù ọba rẹ ló ní kí máa dé sórí ó ní kí máa sí orí ilẹ̀. ọyá gbàdúrà ọyá ṣó lè gbàdúrà fún gbogbo wa ń bí. ọyá gbàdúrà mo fẹ́ gbọ́kọ̀ gbàdúrà sọ mọ̀ pé mo fẹ́ kán ràn ọ́ lọ́wọ́ lọ́jọ́ kí n fẹ́ gbé ọ sórí afẹ́fẹ́ mo fẹ́ kí gbogbo àgbáyé ràn ọ́ lọ́wọ́ ni torí mo mọ̀ pé ò kì í ṣe wèrè wàhálà àti ìṣòro kan lọ́sọ̀ àwọn ọ̀tá mi ló ń ṣe wèrè gbé máìkì yẹn sẹ́nu dáadáa. ẹ ní sùúrù ẹ rẹ́spẹ̀tì ọ̀rọ̀ mi fún mi. gbogbo ẹ lọ. sẹ́rí ìgbà tí. bẹ́ẹ̀ kí ní ẹ̀sẹ̀ ẹnu kọ̀ọ̀kan ẹ lè bá mọ̀ gbọ́ abọ́fẹ́ kọ́ gbọ́ ni. kí ló dé kẹ́ sọ́kọ́ gbọ́ ọ̀ya. òun náà wà lẹ́kọ̀ọ́ ó lẹ̀dọ̀ Alice ní násánà ó ló mú lọ pé kó máa. ọmọ rẹ tó wà ní òyìnbó ńkọ́. ó wà nílò òyìnbó ìyàwó president wọn. ok ọmọ rẹ lọ fẹ́ yàwó oníyàwó president ìlú èbó. má sọ rẹ lọ. lórí ìgbà tó yá ó ní Alice wá sọ ó wá sí ẹ̀dọ̀ wa ó wá wọn wá nígbà tó wá wọn wá débí nígbà tó wá wọn wá pàdé wọn ní ọ̀nà àti màmá ṣẹlẹ̀ torí bẹ̀là gbà lọ sóko à ń kọjá bẹ̀ lọ sí oko nígbà tí a dé owó nígbà tó pàdé wọn ní ọ̀nà gbèsè nu báyìí nígbà tó pàdé wọn ní ọ̀nà àti màmá ṣẹlẹ̀ lọ́rùn tó pàdé wọn náà màmá gbé náà ní agbésẹ́ nu kó má sọ̀rọ̀ sí ọ̀yá má sọ̀rọ̀ ẹ lọ. lórí ìgbà tó pàdé wọn ní oko ó wá lọ bá wọn lọ́nà oko màmá Alice wá wọn rí èmi kà mo ti kó ọ̀gẹ̀dẹ̀ wá sí ọjà. níbo làwọn òbí rẹ wà. àwọn òbí mi. bàbá rẹ ńkọ́. bàbá Sídì gangan ló bí mi. Bàbá Sídì ló bí mi. Bàbá Sídì. Ìyá ńkọ́. Ìyá mi Hausa ni ó jẹ ti kọ dáàdì mi ó ti lọ. Ìyá mi Hausa ni ó ti kọ dáàdì mi ti lọ. Ó ti lọ àbí. Ìyá. Àwa wà ní Làgàbà náà bí wa. ọmọ ìlú wo lọkọ ẹ. ọkọ mi gangan láàárọ̀ ọmọ Òdìgbò ni. sọmọ Òdìgbò náà lọkọ ẹ ni. wọ́n gẹ́ fúnra náà ọmọ Òdìgbò ni ẹ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n láti ìgbà tó ti wá wà ní báyìí ta ló wá sí ọ báyìí. ó sì nǹkan tó ṣe mí sẹ́rí ìgbà tí ọkọ mi ò rẹ̀ ti gbó ilé alárẹ̀ tí a ń jòkó síbi kò kọ́ lé fún mi láti nígbà tí bàbá àjàgùn wá sọ fún mi kó ní ká ra ilé ká jòkó ó wà lọ rẹ ilé mẹ́ta. gbèsènu kó dàbí. ó ra ilé mẹ́ta ní Olùpìtàn kó dẹ̀ jẹ́ kí ìjòkó síbẹ̀ ó dẹ̀ lọ kó àwọn bílíìsì bẹ̀ sí pọ́wọ́ ògbómi tó bẹ̀ sí sọ fún àwọn oṣù àwọn àjẹ́ kó máa gbógo mi ìgbà tó dẹ̀ mú mi lọ sàjòfì àwọn ìyá tó jí wọ́n gbógo mi pẹ̀lú àwọn àbúrò ẹ̀ wọ́n dẹ̀ gbógo mi máa pẹ́ ògo gbígbẹ́ gan pé owó ló máa mú jáde ìgbà tó já ní bílí tó lọ pé owó fún wọn tó sọ fún àwọn àkálẹ̀ kó máa gbógo mi àwọn Òṣogbo kó máa gbógo mi nígbà tó dẹ̀ gbógo mi Alice fún mi o nígbà tó dẹ̀ gbé ògo mi ti àwọn ìyá tó jí kọ́bọ̀ mi ò rí bẹ̀ mi mọ̀ pé wọ́n máa mú ògo pínwó ìgbà tí mo débí mo gbọ́ ọ̀rọ̀ yìí gan lọ sẹ́dá àgbà Yorùbá níbi àpèsè ìlú nígbà tá a parí ọ̀rọ̀ yìí gbèsènu àbíkẹ́ clip ẹ̀ mọ́ bí báyìí clip ẹ̀ mọ́ àṣẹmí mọ́ ọmọ kí ni mo fẹ́ kó lè máa gbọ́ tó wà ní o. lẹ́ni náà gbọ́ nígbà tí ó yá nígbà tí a sọ̀rọ̀ ilé ẹ̀dá àgbà Yorùbá a parí ọ̀rọ̀ ni wọ́n ní pé ibi tó ń fọ̀rọ̀ lé wọ́n ní gbogbo kan tí ìyá tó jí rí ní owó tó rí níbẹ̀ wọ́n ní kó lọ gbé gbogbo owó náà wá ìyá tó jí báyìí ẹ̀ sórí ìyá ọkọ ẹ̀ gangan oná pè ní nọ́mbà 11 ọkọ ẹ̀ gan kí wò ní ọjà níbí. ọkọ ẹ̀ dán ọmọ.
ó dá mi mà ṣebí ajẹ́ pé bó ṣe ṣọ́ọ̀ṣì wo lọ ń lọ. ṣé èmi ṣọ́ọ̀ṣì gospel ni mò ń lọ tẹ́lẹ̀ Deeper Life gbàgbà ni òun pa payment mọ́. ọmọ rẹ wá ń kọ́ bọ́dọ̀ ọmọ rẹ wà. wọ́n wà nílùú òyìnbó. ọmọ èlò lọ́wọ́ nílùú òyìnbó ní wọn. torí ọkùnrin méjì torí ìyí obìnrin ìyàwó president wọn àti ìyí ọkùnrin kópa. ìyí kejì yẹn ni ìyàwó president tó fẹ́ ìyàwó president ìlú èbó. sọmọ ń pè ọ́ sọmọ ń pe nọ́mbẹ. ó máa ń pè mí kàn níbi kan tí mo ti ń gbé sàdé ó ṣàjọwọ́ fún wọn pé kàn gbà fún mi lọ́rẹ̀ wọn níwọ̀n gbà níbi ló ti kú gbogbo fún wọn bọ́n ti dolówó wọn kà fún kẹ̀yàmá wọn bẹ̀ sí pé dáadáa fún mi. àwọn àbúrò rẹ ń kọ́. àwọn àbúrò mi. àbọ̀ lábúrò. èmi nìkan ni wọ́n bí fún bàbá mi níbí. ó dẹ̀ kí n ṣe wèrè o. ó sì kan tó ṣe mí lára kankan wọ́ọ̀rì mi. ọyá gbàdúrà ìyá ilé ló fi jẹ mí. wọ́n ti ọ̀kọ̀ọ̀kọ̀ gbàdúrà fáwọn èèyàn náà. àwọn èèyàn yìí. ẹ gbàdúrà fún gbogbo àwọn èèyàn. Ọlọ́run alágbára tí ń fúnni ní ìṣẹ́gun tí mú ìwà èèyàn ṣẹ̀san rere fún gbogbo ìwà tó wù sí mi nílùú Ọ̀rẹ́ nípa owó ògo tí wọ́n jẹ Ọlọ́run alágbára yóò ṣẹ̀san fún wọn. wọ́n jẹ owó ògùn ẹ mọ́lẹ̀. bẹ́ẹ̀ ni o gbogbo wọn wá lọ sẹ́dọ̀ bílí wọ́n bẹ̀ sí jókòdò. ta ni bílí. bílí ni gangan wà ní Òdìgbò mo lè mú yín débẹ̀ o. irọ́ ni o. Allah mo lè ṣé mú yín. bílí dẹ̀dọ̀ ọmọ. ṣebí sórí ìyá tó bí bílí àti ìyá ọkọ mi ọmọ ìyá kan ọmọ bàbá kan. Kéèjé tó jẹ́ ọkọ bílí àti ọkọ mi ọmọ ìyá bàbá kan. òun àti láwùsí ọmọ ìyá kan bàbá. bẹ́ẹ̀ máa kì í yẹn sẹ́nu dáadáa torí kọ́ mo fẹ́ kọ́kọ́ ẹ máa gbọ́ mi tó wà ní lónìí máa gbọ́ nǹkan tó ń sọ yá mọ̀ sọ rẹ lọ. nígbà tí bílí pé owó ògo káàkiri mo dé wà ní oko torí àgbọ̀dọ̀ wà ní oko síbẹ̀ adẹ̀ ní ilé síbẹ̀ ibẹ̀ lágbé mo bá sọ pé mo fẹ́ lọ sóko pé mo fẹ́ lọ jòkó sóko ìyàwó àyàdì ò jẹ́. ìyàwó àyàdì ẹ̀ ó tún dẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni o kì í ṣe nígbà tí bílí rán owó ògo lọ́gùn ni o gbogbo wọn bẹ̀ sí jókòó bẹ̀ sí jòbó ẹ̀dọ̀ bílí gbogbo ọ̀rẹ́ ló ṣàfowó wá tí ò bá dọ́ bílí wọn kò kówó fún wa tí kéde ò bá dọ́ wọn kówó fún wa. báyìí la ṣe fẹ́ ṣe báyìí fẹ́ lé ni torí gbogbo bílíbílí tó ń jà kọ látàárọ̀ yẹn gbogbo èèyàn kọ́ lọ́mọ bílí. àwọn máa. kí ló fẹ́ kárà fún ọ. kí ló fẹ́ kárà fún ọ fẹ́ káwọn èèyàn ràn ọ́ lọ́wọ́ ni kí ló fẹ́ kárà fún ọ. ó sì kan tẹ́ máa ràn mí lọ́wọ́ sí èmi gan ti sọ Ọlọ́run tí màá kọ́lé sí Ọlọ́run ti ṣe lónìí gbogbo àwọn. tó o ti kọ́lé ni. ibi tí màá kọ́lé sí Ọlọ́run ti ṣe. mo ló ṣe sí. débi ìkan mo dúró sí mọ́jú. gbé sí máìkì ẹsẹ̀ nu gbé máìkì ẹsẹ̀ nu. débi ìkan ni mo dúró sí ibìkan. eléyìí ṣe lé. ẹ̀yin sùúrù ẹ respect ọ̀rọ̀ èmi náà respect ọ̀rọ̀. yes. lágbàá mi respect ọ̀rọ̀ nínú. o tiẹ̀ ní lóun tẹ̀lé kábí lóun láíláí. ó fẹ́ rí ibìkan tí mo dúró sí mọ́jú lè nìyí rẹ̀ ẹ̀ẹ́sẹ̀ nìkan ló kọ́lé mi. ṣé bílí ló kọ́lé tó fi mí sí. láíláí. àbí bílí ló bọ́ mi dà. bílí yẹn wà àti ọ̀tá ni. ó ṣe sọ̀rọ̀ gidi. ó ń fọ ẹ ní wàhálà tó pọ̀. ó pọ̀ jù gbogbo ayé òun ló pín wògbò mi fún tó bá dé pé wògbò fún wọn kẹ̀ á sọ pé kí màá ṣiṣẹ́ mi káwá gbé mi síta. èlò ló pín. torí owó tó kù yẹn ó ti pọ̀ jù gbogbo ayé gbogbo rẹ̀ ló kù. gbogbo rẹ̀ ló pé owó ògbó ẹ̀ fún. bẹ́ẹ̀ ni owó tó wà ń lẹ̀ báyìí ẹ̀. bẹ́ẹ̀ bá kì í ṣe ń dára. a máa lọ sí bíbí rascadam bíbí so no sex. ṣe rí gbogbo ayé yẹn níbikíbi tó lúkàlùkù bá wà káàkiri gbogbo àgbáláyé inú mi á di ẹ̀dùn láti jẹ́ kí ìrànlọ́wọ́ dé fún ọ olóòkì ń ṣe wèrè. a kò sí nǹkan tó ṣe mí. fò sókè mo fẹ́ wù ọ́ ó kì í ṣe wèrè só lè fò sókè. mo ní kò sí nǹkan tó ṣe mí jọ àwọn ogun ọ̀run wò mí. àwọn ogun ọ̀run wù ọ́. bẹ́ẹ̀ ni Jésù ọba tó dá mi Ọlọ́run aráàmà ó wò mí ọba àwọn ọba tó sì dá mi. tí mo bá ra bàtà fún ẹ lénìí farabalẹ̀ tí mo bá ra bàtà fún ẹ lénìí. owó ọwọ́ mi pátá jẹ́ kí n zero fún yín ẹ̀nísì. èló ni. ẹ̀nísì fún mi. tẹ́ ẹ rí ìgbà tí mo wá kó ẹrù mi lọ ọmọ òye mi olómi mọ́tò kó ẹrù mi lọ sí omi fún ẹ̀dọ̀ délé ṣe dákì toró díẹ̀ àná mo débẹ̀ tẹ́ ẹ rí péjú ọmọ Bọ́lájí. péjú ọmọ Bọ́lájí ọmọ Òdìgbò lóun náà. ìyẹn ọmọ àkálẹ̀ ni. ọmọ àkálẹ̀ ni. ó bóyá fámìlì àwọn kábíyèsí mọ́ àwọn mọ́ ní ayé àbúrò ní ayé mi kábíyèsí. gbé kínní ẹsẹ̀ ló dáadáa sọ pé mi gbé tèmi sẹ́nu. lórí nígbà tó wá yá wọ́n á máa kó aṣọ a máa kó ẹrù a máa kó gbogbo kàmí a máa kó lọ fún àyà. a máa kó lọ síbẹ̀ a máa kó lọ fáyà jù. bẹ́ẹ̀ ni o torí oyè òun náà máa bàjẹ́ gbogbo mi a máa kó gbogbo kàmí pátápátá a máa kó lọ fún mi. nǹkan tó máa wá fẹ́ ṣe lé ní báyìí sọ ọmọ gómìnà àti ọ̀dà mi mọ̀ dáadáa. lọ́dọ̀ wábìlì. mo mọ̀ fún ọ ní nǹkan dáadáa o sì máa gbà á sọ bẹ́ẹ̀ lómi bá fọ ní kò ní gbà. bẹ́ẹ̀ ni sọ ọmọ tẹ́lẹ̀ mi bá fọ ò ní gbà. ó tiẹ̀ jẹ́rìí ẹ̀ ò ní gbà láíláí ò ní gbà tí mo láì kẹ́sù torí pé òfin rẹ̀ ṣeré òfin rẹ̀ ṣeré. ní gbogbo rẹ̀ gan mi lọ́kọ mi ò lálejò ọkọ mi nìkan. ọmọ rẹ tí sì ń bẹ nílùú òyìnbó yẹn ń sìn báyìí ó gbọ́dọ̀ mọ sẹ́ndì owó sí ọ. ó ṣẹ̀dọ̀ owó fún mi bẹ̀ tí nígbà tí wọ́n mọ̀ fún mi kọ́. ta ló sẹ́ndì owó sí ọmọ fún ọ. sẹ́ẹ̀rí bọ́ọ̀kì wẹ́mọ̀mọ̀ àwọn ọmọ bàbá Kérédolú ọ̀tá mi ni wọ́n jẹ́. Akérédolú mi báyìí. bẹ́ẹ̀ ni o sẹ́ẹ̀rí ìyá tó bí Olú Kérédolú. bẹ́ẹ̀ máa kì í ẹsẹ̀ nu dáadáa mo fẹ́ kọ́ pẹ́ mọ gbọ́n mi tó wà ní. mo gbọ́ ẹlísì kò sí kan tá a sọ gbogbo
àgbáyé physical peace ó ti wà ní Nàìjíríà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. torí ìgbà tí tó bá tẹ̀jọ́ owó fún mi gbà mí wọ́n ní kó fún mi ní 66 àbí kó fún mi ní BBBCT. BBBCT owó kan ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tó bá ní kó fún mi. ṣé bílíọ̀nù ló fẹ́ sọ bílíọ̀nù ṣé bílíọ̀nù ló fẹ́ sọ. ẹ̀ ní sùn tó bá ní kó fún mi ní owó tí bá dẹ̀bẹ̀ pé mo fẹ́ gbowó wọ́n ní wọ́n fún mi wọ́n ní ìyàwó àyàdé sọ pé kọ́ máa fún mi. èmi nìyí o torí pé ẹ pé wò gbóká. ọ̀pọ̀ owó ògbóká. tó bọ̀ bí orí sísì ní orí ibẹ̀. ọ̀pọ̀ owó ògbóká. bẹ́ẹ̀ ni o. inú mi dùn pọ̀ sọ pé kì í ṣe wèrè. ó sì kan tó ṣe mímí kọ̀ọ̀kan sí wèrè lákàbí àwọn. màá wá ra bàtà fún ẹ màá ra bàtà fún ẹ tí màá ra bàtà mi fún ẹ lé ní ṣé wàá wò. tí màá ra bàtà mi fún ẹ màá gbọ́ màá ra bàtà fún ẹ farabalẹ̀ màá dẹ̀ raṣọ fún ẹ. bẹ́ẹ̀ ni wọ́n tó kó wàhálà ẹni sì fùfú ni o wọ́n tó wá kó wàhálà kan wá ìgbà tó yá wọn wá lọ sí àyàdì ni o yásọjà kìtìpá ni o Rẹ̀mí Modiola ó kó àyàdì lọ́sọ̀ yẹn o. máa ní sùúrù àti Rẹ̀mí sójà kìtìpá Rẹ̀mí Modiola àbú ọkọ mi lòdì fún mi torí Modiola àti ìyá ọkọ mi ọmọ ìyá kan mọ bàbá. irọ́ ni o. Allah máa ní sìtọ́ mi o pẹ̀lú ìwà búburú tó wà nínú bíbélì ti kó wàhálà pàyà ni tó tún pọ̀ ọmọ ìyá mi wá sí. irọ́ ni o. wọ́n nígbà tó ṣe ta malẹ̀ yìí malẹ̀ níyà ẹ̀ bọ́ rílí ó pa ọmọ ìyá mi wá pẹ̀lú àwọn bọ́ọ̀sì tó do ọbẹ̀ tó ṣe lẹ̀ tó fẹ́ sáàbù ní ọjọ́ ìtamalẹ̀ wọn gbogbo ẹ̀ ní bílí bọ́ọ̀sì pẹ̀lú àwọn ọmọ ìyá pẹ̀lú àwọn bọ́ọ̀sì tó do ó wá lọ gbà tó yá kí ìyá wa bàtà pé kí ló mú ẹjọ́ bẹ̀ yìí kí ló mú ẹsẹ̀ báyọ̀ ọbẹ̀ tó fẹ́ sáàbù ní àwọn pàtí tó wà ńlẹ̀ pẹ̀lú bílí tìmú tó ti dá ìyá mi tó ti jà nìyẹn wọ́n mọ̀ wọ́n báyìí àwọn bọ́ọ̀sì yá ẹ̀ àwọn bọ́ọ̀sì bílí tó ń dóbílí wọ́n kù sí ya gbogbo wọn bẹ̀ sí. lẹ́nì báyìí nǹkan tí máa gbọ́ sọ̀gbọ́n mọ́ bọ́ sọ̀rọ̀ mọ́ gbọ́ mo ti bí sọ̀rọ̀ lórí ìgbà tó yá òní bílí òní àwọn ọmọ ìyá bílí wọn wá jọ níyà wọn pé ṣé bá ṣe lù yá wọn pa nìyí wọn nígbà bí tó ti bá àwọn bọ́ọ̀sì tó dọ́dọ́ bílí ní àwọn máa dọ́gún bílí kó wá máa pàyà kó wá máa pa àwọn ọmọ yẹ wọ́n dẹ̀ mú àwọn yá wọ́n pa wọ́n tún pọ̀ ọmọ yá mẹ́wàá wọ́n pa pẹ̀lú yá bílí. báyìí la ṣe máa ṣe. tẹ́rì kan tó wá ṣẹlẹ̀ tẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ bílí ẹ má tẹ̀lé ọ̀rọ̀ bọ́tọ̀bọ̀tọ̀ tó bá tọ́ fún yín tẹ́rì ìyàwó. ọ̀rọ̀ tí bílí bá ti sọ fún mi kí n má dá lóhùn. I'm telling you bílí wà fún pípa torí owó tó pín ní Nàìjíríà ó jẹ́ ìwọ gbéraga ní owó ọ̀gọ́ mi wọ́n fi ṣe gbéraga ní ọ̀rẹ́ fún mi wọ́n lè fi ṣe gbéraga ní Nàìjíríà lórí àwọn wà ní table and city and the table and the rack of it we beat it all the day all the table city. sọ lọ skul ni ó gbóyìnbó. you need to work as now I be like getting with it and God and the miracle city and the God and it. tẹ́rí gbogbo owó kò tó nǹkan tí Olúwa lè ṣe. bẹ́ẹ̀ni kò sí nǹkan tí Olúwa. màá wá ra aṣọ mi fún ọ lónìí. agbára ọ̀run ó ju owó lọ agbára ọ̀run ó ju èèyàn lọ. màá ní kẹ́lọ́ bá mi ra aṣọ fún ọ màá fún yẹn lówó. lórí ìbàjẹ́ tó ń kó bá mi. mo ti gbọ́ màá ní kẹ́lọ́ bá mi. ká gbé mi síta yìí. kí á gbà ọkọ lọ́wọ́ mi. ẹ gbọ́ ọkọ lọ́wọ́ ẹ. ká má ní kí màá gbẹ́lẹ́ kí n sanwó lé ká má gbà lọ́wọ́ mi kí n gbà sanwó lé. mo ti rí pé ṣé wèrè ni ọ ni ó kì í ṣe wèrè náà. ọkọ tí mo dá ní ọ̀rẹ́ mi òdìbò máa gbá àwọn òdìbò gbogbo àwọn lọ́ọ̀fù gbogbo kó máa gbogbo mi kíbílí máa rán wọn àtàwọn ìkálẹ̀ gbogbo lọ́rẹ̀. nǹkan tá a máa wá ṣe lélẹ̀ farabalẹ̀ níbo láti raṣọ máa fún ọ lówó máa fún ẹ ta ló lè bá mi ra raṣọ máa fún lówó màá ní ká bá mi raṣọ fún ẹ ká bá mi ra bàtà míì fún ẹ orí pé bàtà tó wọ̀ yìí orí pé mo ti rí i pé bàtà ẹ já máa gbọ́ farabalẹ̀ bẹ́ẹ̀ bá kó wàhálà yìí bá mi ká máa gbé wòlò ká farabalẹ̀ wo sórí gbogbo àwọn èèyàn tó wà ní express mo ti change life wọn sọfẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni mo ti ra nǹkan fún màá wá rà fún wọn náà sọgbọ́ màá dẹ̀ sọ fún àwọn fans mi tó wà nílùú òyìnbó kán ràn ẹ́ lọ́wọ́ sọgbọ́ nǹkan tí mo sọ fún ẹ wojú mi dáadáa sọgbọ́ gbọ́ àtẹni tí ọ̀tẹ̀kùn àtẹni tí ọ̀rẹ́kùn wọ́n jọ máa wo ni ó ti rí mi dáadáa ọkàn mi ẹ̀ṣẹ̀ balẹ̀ báyìí bàtà kí ni sáìsì bàtẹ́ ọ̀rọ̀ tí n bá ti bẹ́ẹ̀ sọ lónìí nìkan mọ́ gbọ́ kí ni sáìsì bàtẹ́. wọ́n ta bàtà bíi mi fúra máa ra bàtà. wàá ra bàtà màá má wọ̀rì màá ní kẹ́lọ́ bá mi gbé bàtà wá fún ẹ màá ra bàtà màá sanwó ẹ aṣọ ẹ màá ní kán fún ẹ ní aṣọ míì kan bá mi fún ẹ láṣọ sọ wá gbọ́ máa gbọ́ tán bá ti wá rán mi sí ẹ láti ìlú òyìnbó dandan ni pé ká sọ ẹ tó bá jẹ́ pé a máa mú ẹ lọ síbi tí wọ́n ti máa bá mi tọ́jú ẹ díẹ̀díẹ̀ wọ́n bá mi tọ́jú ẹ tó ti máa jẹun tó ti máa jẹun tó ti máa jẹun tó ti máa gbádùn tó ti máa wọṣọ gidi tọkàn ti balẹ̀ orí nǹkan tó ṣí ọ frustration ló ṣí ọ. kò sí nǹkan tó ṣe mí ẹni sọ ṣé wèrè ni ẹni.
ó kì í ṣe wèrè farabalẹ̀ nǹkan tí bá ti bẹ́ẹ̀ sọ ni kò máa gbọ́ ṣe bọ́ mọ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu fine máa gbọ́ nǹkan tó ṣe é frustration ló ṣe é kò ń ṣe wèrè ọjọ́ tó ń rò dálẹ̀ yìí ẹnìkan ló fún ọ ní wàhálà ṣọgẹ́ tiẹ̀ oúnjẹ ní bílí yẹn ló fún ẹ ní wàhálà so I see you that you are not a mad man you are not a mad woman ọlọ́run dẹ̀ ní ṣẹ́ ní wèrè sami ṣọgẹ́ tiẹ̀ nǹkan tí màá ṣe ń sìn ni pé màá ra bàtà mi fún ẹ irú bàtà wo lọ láìkì èmi nǹkan tí màá ní kọ́ lọ́ọ́ bá mi rà fún ẹ màá fẹ́ nìkan lówó màá ní kọ́ lọ́ọ́ bá mi rà aṣọ tí sórí gbogbo nǹkan tó dé sórí ẹ̀mí mímọ́ ló ní kó o dé àdẹ̀ ní kọ́ sẹ́mi mímọ́ lẹ́nu àwọn ará mi fún ọ tẹ́mi mọ́tò ní kọ́ ọmọ ẹdẹ yàtọ̀ sí ilé tí wọ́n fàáyìn tó ti yẹ now ẹjọ́ ta ló lè bá ń bá ra nǹkan máa fẹ́ nìyẹn lówó ta ló lè bá mi ra tó bá ra nǹkan máa kó fún ẹnìyẹn lọ́ọ́ bá ń bá ra àti bàtà kọ́wọ̀ sẹ́sẹ̀ ṣé rí gbogbo àwọn èèyàn tẹ́ bá ń wò gbogbo ọkọ ni wèrè o nǹkan tó ń ṣobìnrin frustration ló ń dà láàmú wọ́n pe kíní kan ní nǹkan tipátipá nǹkan tí ìṣòro bá ti ga jẹ̀mí ìṣòro yẹn ga jẹ̀mí ẹ lọ ní. ìṣòro tó ga jẹ̀mí mi lọ́dọ̀ mi ló gbẹ̀lú mi. ṣe gbọ́. àwọn ilé iṣẹ́ bá sọ pé only city and the visit and the work as and the visit. Intercation beauty money and the rasta. gbé kíní yẹn sẹ́nu dáadáa tó mo fẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ gbọ́. and the movement and duty and the examination working to the visit and the wrong number will be the come yeah. What you are saying. Understand? You know, I know what you are saying. I don't really understand. But what I will do for you, I will do my own for you. Understand? Now, màá bẹ́ ẹ raṣọ. Kápẹ́ mo lè rí tẹ́lọ̀ tó wá. Kápẹ́ mo lè rí tẹ́lọ̀ tó lè bẹ ẹran ni. Èmi ò raṣọ fún ẹ. Ọmọ wọ̀. Ríndẹ̀ ra bàtà fún ọ. Aṣọ tá bá ti wá rà fún ọ. Tá bá tún wá, á tún ra nǹkan míì fún ẹ. Tá bá ti ń rí ọ. Sórí mo ti rí ẹ bó ìgbà 4 sí ìgbà 5. Ṣọgbẹ́ gbọ́ tí mo ti fún ẹ ní nǹkan tí mo dẹ̀ ti rí wípé o kì í ṣe wèrè. Ẹ jọ sà undertaking working for the sector and to duty suffer the visiting and the recapitulation working to the highest and blackest. What you are saying me I don't understand. A fẹ́ raṣọ fún ẹ. Redmi tó ṣe rán síbẹ̀ níbo náà ti ń tà á. A máa bẹ́ẹ̀ rà á èmi ò fáwọn èèyàn lówó mo mọ̀ pé ó láṣọ tó lè wọ̀ ṣé o mọ̀ pé aṣọ rẹ̀ dà wá jẹun wò mo fẹ́ kó wọ̀ ẹ mọ̀ sọ́pọ̀ kì í ṣe bèbí farabalẹ̀ ṣé o mọ̀ pé. ó ti bá sọ fún ẹ pé irú aṣọ mi tí ìyàwó àjàdí kọ́ kí péjú máa gbọ́ àti dúpọ̀ àti bọ́lálé ó ń yá aṣọ mi tó nìkan rùn lọ fún ìyá àbí yẹgẹ tó jẹ́ ilé ọkọ mi ní àgbọ̀gbọ̀rọ̀ ó ní aṣọ mi tó nìkan rùn lọ fún àjàdí ìyàwó ẹ̀jẹ̀ ń wọ àti bàtà. Mo ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣé rí nǹkan tó ṣe ọmọbìnrin nǹkan tó ṣe mo ti gbọ́ ẹ wà frustration ló ń dà láàmú. wà á máa gbọ́ ó ṣeé ṣe máa gbọ́ ó ṣeé ṣe. ṣé o lè bọ̀ mí lọ́wọ́ ṣé o lè bọ̀ mí lọ́wọ́ ṣé o lè bọ̀ mí lọ́wọ́ o lè bọ̀ mí lọ́wọ́ now but mo lè pàtẹ́wọ́ fún ọ. It's entertainment. Say entertainment. Entertainment visiting at the Moffat and the run about with the party. Báyìí la ṣe máa wá ṣe. Báyìí la ṣe máa ṣe. Ọya ẹjọ́ bó náà ti ń ta bàtà. Mo fẹ́ ra bàtà míì fún ọ. Obìnrin yẹn dà. Mo fẹ́ ra bàtà míì fún ọ. Ṣé o ti jẹ láàárọ̀ yìí? Ibi tí mò ń lọ gangan nìyẹn màá fún ọ lówó mo ti fún ọ lówó kan sìn màá wá ra bàtà màá dẹ̀ raṣọ fún ọ ṣé wá ní gbogbo nǹkan tó kó sórí yìí understand tẹ̀mí mímọ́ ni kò dé sórí yìí á wàá sọ fún ẹ̀mí mímọ́ pé a fẹ́ rà míì fún ṣé bẹ́ẹ̀ mi mímọ́ gbọ́dọ̀ sí ọ ṣé bẹ́ẹ̀ á gbọ́dọ̀ sẹ́mi mímọ́ ẹ̀mí mọ́tò wá rà míì fún ọ tó ti yẹ mo life changer la wa. Duty to anything to beautiful and education with beautiful. No matter how we dress a monkey will still be a monkey. The situation is still there. Understand? No matter how, the situation is still there, and the frustration is there. What is affecting this woman is frustration. Understand? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń pè tẹ́ ń rò pé báyà nǹkan kan báyìí ni wọ́n wàhálà àti ìṣòro ló dé bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ wọn. Understand? Ìnira kan ni a máa sọ bí ẹ tí ìrọ̀bìnrin mi jọ máa lọ nínú sábò tí ọkàn máa dá rojọ́ lọ tí ò dẹ̀ ní sí pé nǹkan kan ṣe frustration tẹ́lómi bá ronú ó lè fọwọ́ orí ẹlòmíì nǹkan tó ń ṣàlàyé sìn
bí mo ṣe wò ó sìn àti inú òwe yé wa ó ní ogun lé ọkọ ni ogun lé ọkọ ni ṣọ́gà tiẹ̀ báyìí la ṣe máa ṣé kí n tẹ̀lé ọdẹ Òdìgbò lọ́dọ̀ Bílí àtàwọn lọ́ọ̀fù gbogbo àwọn yìí wà ní oko ní àgọ́ bíi bread tó dáa. èmi lè máa gbọ́ èmi ṣé kí n fi mọ́tò mi gbé ọdẹ ọ̀dọ̀ àwọn Bílí. bẹ́ẹ̀ bá ti rẹ́dì. tábàjẹ́ tún ti rẹ́dì díẹ̀ tún ni àti rẹ́dì báyìí la ṣe máa wá ṣe máa gbọ́ bàtà ara bàtà fún wọn. Daddy, especially to suiting to. ànífẹ́ òyìnbó olé o ti ń ṣe òyìnbó ojú mi ọ̀gbọ́. Listen to me. And to beautiful highest. And to see. Also the really beautiful to we and to city. ẹ jọ ń bọ náà ti ń ta bàtà. To come to see everything we are allocation. ẹ jọ ń bọ náà ti ń ta bàtà. bọ náà ti ń ta bàtà. àwọn ọmọ rẹ ti ń bẹ nílùú òyìnbó báyìí màá try láti gẹ̀ẹ́tì wọn ká máa pè ọ́. ṣé bọ́ ọmọ rẹ lọ fẹ́ ọmọbìnrin òyìnbó. Èèṣì ọmọbìnrin òyìnbó ló fẹ́ ọmọ Alice ló máa fẹ́ o. ọmọ Alice ló fẹ́ nílùú òyìnbó ọmọ rẹ̀ fẹ́ ọmọ Alice nílùú òyìnbó. president ìlú òyìnbó ni. Canada ló wà. Canada North America ní Canada wà ẹgbẹ́ America náà ló wà. So everything God will do. Báyìí la ṣe máa wá ṣé àwa lè ṣe báyìí ká ṣe iṣẹ́ tàwa fún ọ ká fọ́n bàtà mi. Àwọn ta bàtà níbí náà. Ká bá mú bàtà wá ẹ dákun bàtà dà. Mo náà ti ń ta bàtà ẹ bá mú wá màá rà. Bàtà rọ́bà ní kẹ́ bá ń fún kí n ṣe bàtà dọ́nàpù bàtà rọ́bà gidi. Ẹ dákun ẹ lọ bá mú màá fún yín lówó. Bàtà rọ́bà á máa fún ẹ ní bàtà rọ́bà wàá wọ̀. Ṣó ti yẹ? Now aṣọ tó wọ̀ sọ́nù sìn aṣọ tó wọ̀ yìí sọ̀bọ̀pọ̀ rẹ̀ mi ni ọ̀rẹ́ lèmi àti ẹ àkùkù ìjà abájàrí mo mọ́ fọ ní nǹkan wọn náà mọ́ àbí mi fọ́ ọgbà báyìí la ṣe máa ṣe iṣẹ́ gbogbo èèyàn ló lè fọ́ lówó tó lè gbà o láíláí ẹni tó bá nífẹ̀ẹ́ ní ọgbà. Ṣebí ẹlòmíì fún mi lọ́wọ́ ọ̀rọ̀ pé mo jẹ́ gbà bẹ́ẹ̀. Tí mo bá fẹ́ lọ́wọ́ ṣèbí wọ́n máa ń gbà á. Bẹ́ẹ̀ni tí ọ̀rọ̀ pé ẹlòmíì mi jẹ́ níta. Àbí ẹlòmíì bá lẹ̀ fún mi kò ní gbà á. Kò ní gbà á. So tẹ́mi náà bá fọ́ lọ́wọ́ sókè ń gbà á. Ọmọ gba áńgẹ̀lì ló ní kí n gbà lọ́wọ́. Áńgẹ̀lì ló ní kó ń gbà lọ́wọ́ mi. Ẹja dúpẹ́ lọ́wọ́ áńgẹ̀lì. So áńgẹ̀lì ṣe mo ti ní kálọ̀ bá mi gẹ̀ẹ́tì. Sórí ibi tó ń gbé yìí ilé rẹ tó ń gbé yẹn ṣé mo lè má bẹ̀? O lè má bẹ. Máa gbọ́ sórí èmi tó ń wo yìí destiny changer ni mí. Tọ́mọ̀ kan tó ń pè destiny changer ẹni tó máa ń tún àyànmọ́ ṣe ni mí. Sórí gbọ́ nǹkan tí màá wá ṣe fún ẹ̀sìn àgbà tó ní kára aṣọ míì fún ọ. Láti lọ kó bàtà wá. All one word so say God will bless me. So God will bless me. I understand your English. God will bless me. So a máa wá change bàtà. So pé bàtà ilé nsìn á wà kó eléyìí á lọ jóná. Mi lè jóná sórí ẹlẹ́ta. Báwo tiẹ̀ jó níná á kò fún wọn náà ló ní nǹkan. Àwọn máa fi wò ó pé irú ìyá tí Bílí fi jẹ mí nílé ọkọ fún ọwọ́ ọ̀gbọ̀n tá lọ nìyẹn o. Kò pé wọ́n gbogbo rẹ̀. Bẹ́ẹ̀ máa wá sọ pé irú ìyá tí Bílí fi jẹ mí nílé ọkọ kò sọ bàtà. Ṣé ẹni bẹ́ẹ̀ yẹn? Ó sọ fún iṣẹ́ frustration ló ń dà láàmú. 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 Mo sọ fún yín. Frustration ló ń dà láàmú. Mo ti study ẹ̀ frustration ni. Wọ́n frustrate ẹ̀. A máa fọ ẹ ní bàtà mi. A máa fún ní bàtà mi. A máa fún ní bàtà mi. Wọ́n ti lọ bá mi mú wá. Frustration ló ń dà láàmú. Frustration ni. Ẹ wo ṣe ní pure water mẹ́yẹn. Ẹ bá mi kó pure water wá kó fi fọ ẹsẹ̀ rẹ̀ kó wọ bàtà tuntun. Áńgẹ̀lì òru òwú bẹ́ẹ̀. Ìwọ wí nígbà tí ìwọ rí Jésù ní Olúwa Ọlọ́run. Frustration ni. Ó lè mi Olúwa Ọlọ́run mọ́rán náà nì. Ó ní mo gbà fi sílẹ̀. Bẹ́ẹ̀ fẹ́mi náà. Ó ní mo gbàdúrà fún àwọn ogun ọ̀run. Ó ní ọba tí ń fún agbára. Ẹ kó sí wá. Ó ní yóò ṣẹ́gun fèmí. Jẹ́ kó fẹ́mi. Ṣe agbára kan ló kọ àwọn síbìtì wá. Ṣé agbára Bílí lè kọ àwọn síbìtì wá? Bílí yẹn sí báyìí a lè bá lódìgbò. A ò dìbò ló ń gbé. A lọ bá Bílí lódìgbò. A ó ní Bílí ni. A lọ bá Bílí lódìgbò. Tó ti yẹ. Agbára Bílí lè kọ àwọn síbìtì wá. Ó ti dá bẹ́ẹ̀ yẹn. Èmi ogun mọ́ràn àwọn ọba tí ń gbé nínú àwọn ogun tí ń gbé. A máa lọ bá Bílí. Ọlọ́run àwọn àpọ́sẹ̀lì. Ìjọ́kọ̀ ìwọ ló kọ́ àwọn síbìtì wá sí ọ̀rọ̀ tí àwọn àgbáyé sí ọ̀rọ̀ rẹ̀ ti àwọn márùn-ún. Báyìí la ṣe máa wá ṣe. Ṣé ẹ̀sìrì náà ó sì kù díẹ̀ o. Bẹ́ẹ̀ni báyìí la ṣe wá ṣe. Tí bàtà tó bá ti wá wọ bàtà míì lénìí ó wá gbàdúrà wípé bó ṣe ń wọ bàtà míì tuntun lénìí gbogbo àwọn ọ̀tá rẹ̀ wà máa tẹ̀ wọ́n mọ́lẹ̀. Àbí ṣé bọ́ọ̀ náà máa gbàdúrà
Kí ló dé kẹ́? Ṣé mo ti gbàdúrà látàárọ̀? Àwọn ọgọ́rùn-ún rán náà nì. Ó ní ìgbà tí ìwọ bá wí tó pàdé áńgẹ́lì mi tí fi agbára fún ni. Ó ní ọba àwọn ọgọ́rùn-ún aráàmà. Ó yóò wá dìde nínú ìsàn omi Ọlọ́run bìrí nínì. Ó yóò wá fún ìṣẹ́gun. Ṣé wàá fọ ṣé tí n bá ra búrọ̀ṣì fún ọ? Tí n bá ra búrọ̀ṣì fún ọ? Ṣé ọmọ gbọ́rọ̀ sí mi lẹ́nu? Lísì tó mi, mo bá gbẹ́ ẹrù mi lè ru o. Ó lè mi yóò gbàgbọ́ pé mi ní Olúwa ọba tí fagbára fún ni yóò ṣẹ́gun fún mi nítorí ó ṣe rere fún mi. Tó bá ṣe rere fún mi, ó pàdé rere. Bẹ́ẹ̀ni, àmín. Jẹ́ ká ra báyìí la ṣe máa ṣe. Wàá ra búrọ̀ṣì fún ọ. Wàá fọ ẹnu ẹ pẹ̀lú búrọ̀ṣì àti close up. Màá rà fọ́ nsìn. Sọ́wọ́ ẹ̀tẹ̀ ara ọ̀rọ̀ wa máa fọ́. Ẹni tó gbógun tì bí ayé, èmi tó gbógun tì láti ọdún 60, 70, 50, 60, 27 oníbílí ti gbógun tì mí. Ọdún wo nìyẹn? 67 ó jẹ́ ọdún mẹ́jọ sẹ́yìn. Mẹ́jọ sẹ́yìn. Ó dẹ̀ pín owó ògo ká láti gbà yín. Ó ń pín owó ògo rẹ̀ ká. Bẹ́ẹ̀ ni o. Wọ́n dẹ̀ máa rán àwọn àjẹsí mi níbi tí mo bá sì sí nínú oko ni o láàrin ọ̀rẹ́ tó máa gbogbo mi à ń kówó lọ fún bílí wọn kọ́ tí wọ́n bá má ó lè máa gbówó ká. Ó ń pín owó ògo ká. Bẹ́ẹ̀ ni o nínú ara èmi ọmọ Aigidi tí àwọn ògbọ̀n. Now ẹjọ bàtà tí mo ní ká bá mi ra wà fún dà sí wọ́n tí lọ́ra ni ẹbí dákọ̀ ẹ bá mi ra bàtà yẹn wà máa fún yín lówó ta mo ní kọ́ ra bàtà wọ ẹjọ tí wọ́n ti lọ rà wá. Máa ra bàtà. Ló bá pé ọ̀rẹ́ ẹ̀kẹ́ ta bàtà nígbà yẹn. Ọ̀dà. Bàtà wá. Ọ̀dà. Ti wá. Màmá yìí. Ọ̀rẹ́ ẹ̀ náà wà lẹ́ ọmọ. Mo ti ní káwọn kan lọ bá ń bá ra bàtà wà. Ẹja àti ò kálábàárà wá ní kò mú ẹ̀. Irọ́ máa ra bàtà á kiri bàtà ní kíákíá yìí. Ẹ máa ń kiri bàtà nílé dáadáa. Ok, ọlọ́rẹ̀ kan tó ń ta bàtà. Ọ̀rẹ́ ẹ̀ ti wà wọ́n pàtẹ bàtà àwọn ẹ̀. Sọ́rọ̀ ẹ̀ ni. Ọ̀rẹ́ ẹ̀ ni àti ẹ̀ ta bàtà. Sọ́nà ló fọ́n bàtà eléyìí. Èmi àti ẹ̀ ṣó ti jẹun láàárọ̀ ìgan abẹ́ mi mọ́ ní kọ́ gbà wẹ̀. Ẹ̀sìn kan tó lù wà lè ṣe gbogbo olólùwà lè ṣe. Gbogbo olólùwà lè ṣe. Ẹ bá mi mú ṣé wàá mú minerals. Kò tí tó bẹ́ẹ̀. Kí wá ní. Áńgẹ̀lì bá ní kí n mú minerals máa mú. Gbé wá fún mi. Ẹ bá mú mọ́ọ̀tì. Bá mú mọ́ọ̀tì. Èmi nìkan mo lè fún ní nǹkan tí ó gbà. Bẹ́ẹ̀ ló mi wá fún kò ní gbà. Àǹtí mọ́ọ̀tì yìí ẹ̀mí mọ̀ jẹ́ kó o mú. Lágbọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí mọ̀ jẹ́ kó o mú. Inú mi dùn. Omi yìí ń ṣe báyìí mo fẹ́ kó o fi fọ ẹsẹ̀ ẹnu. Fún mi ní máìkì yẹn kí n gbà sọ́wọ́ kí a fi fọ ẹsẹ̀ ẹnu. Fọ ẹsẹ̀ rẹ nù dáadáa. Torí lọ́gbọ̀n fọ ẹsẹ̀ ẹnu. Ó kì í ṣe wéré. Fọ ẹsẹ̀ ó ti dọ̀tí ẹ̀yà fọ̀ ọ́ wà wọ bàtà tó tọ́ sí. Má wọ̀rí mo lè nìkan báyìí treat ẹ̀. Ẹ̀yà fọ̀. Ok, wọ́n ti bá kó bàtà wa. Àwọn tí mo ní kọ́lọ̀ bá ra bàtà wa. And I said they should help me to buy the bàtà. They help me to buy it. Báyà ká fẹ́ lómi lówó. Fún wọn lówó wọn láwọn ń bọ̀ pé a máa transfer owó sí wọn. A máa transfer owó fún wọn lásán. Àǹtí yóò dáa fún ọ tí ọ̀pọ̀ pọ́ọ̀sà mi yóò dáa fún ọ ó yìí ṣe wèrè. Àǹtí ẹ fún wa ló ẹ bá ọ̀rọ̀ mi máa transfer sí i. Màá transfer àwùjọ tó bá ná màá transfer yẹn sí i. Ṣé ká wá pé oúnjẹ fún ọ oúnjẹ ni? Sẹ́mi mímọ́ ti yú ọ ni. Jésù alágbára ló ń bọ̀ ní ọba tí ìfà agbára. Jésù alágbára ló ń bọ̀. Bó bá jà àbí àwọn áńgẹ́lì bá ní àrùn kú ó ní àmì ó ní bí àwọn áńgẹ́lì tó bẹ́ bí àwọn bá parí sí ohun tí àwọn màdí rẹ̀ ó ní àwọn ogun yóò ṣẹ́gun. Yálà bá ra bàtà wà tí mo bọ́. Ẹ̀bẹ̀kẹ́ ẹ ti mọ sáìsì ẹsẹ̀ rẹ̀. Àwọn tó lọ lẹ́ẹ̀kan yẹn mo rò pọ̀ fẹ́ lọ ra ni. Àwọn yẹn mo rò pọ̀ fẹ́ lọ ra bàtà ni. Ẹ gbàdúrà fún mi. Wọ́n arákùnrin kó lọ ra bàtà wá fún yín. Ọya. Àbúrò mi, ọmọ àbúrò mi. Ọ̀dà. Òní kó lọ ra bàtà. Ele àbí? Yes, na mi. Ọgbọ́n, na you be.
Hausa mọ̀ lélẹ́yìí. Ẹsẹ̀ mo rán ní sẹ́ni, a sọ pé òun mọ akadé mo bá sọ. Mo ní kó ran tí o bá tẹ family, mo ní kó lọ bá mi ra bàtà onímọ̀lẹ́. Àǹtí ọmọ rẹ ọmọ ìlú ẹ. Lórí ọ̀nà yìí jẹ́ kó lọ ra bàtà. Mo àti ṣe wàhálà. Ángẹ̀lì ló ní kí n rán ní sẹ́pẹ́. Bẹ́ẹ̀ gbé èdè wé fọ̀. Bí bá sọ pé díẹ̀ lọ́ra, a máa fọwọ́ fọ díẹ̀ lọ́ra wá. Ángẹ̀lì sọ fún mi, ó ní kí n rán ní sẹ́pẹ́ kó lọ ra bàtà wá. Ò bá ní tó lọ. Ẹni àmọ̀. Áńgẹ́lì ló ní kọ́ rán. Bẹ́ẹ̀ ni ó bọ̀ wọn ló ní kí n rán. Ọba Èkìtì. Ọyá gbàdúrà fún wa. Gbàdúrà fún mi. Mo fẹ́ gbàdúrà fún àwọn tó jọ̀wọ́ pé mo fẹ́ gbàdúrà fún àgbà. Èmi gangan ni kò gbàdúrà fún. Ṣé o lè gbàdúrà fún mi? Sọ̀pọ̀ rẹ̀ ni mi ẹ gbàdúrà fún mi. Ọwọ́ àdíjú ni o tó bá ń gbà o. Ọlọ́run tó mọ ìrònú rẹ. Àmín. Nítorí mo ìrònú ọkàn mi. Ọmọ tí iṣẹ́ kúkú ni tá a pè ní Ọlọ́run mọ́ràn. Òní yóò ṣe púpọ̀. Àmín. 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 Ọyá tó gbàdúrà fún mi sí. Ángẹ̀lì òun yóò mú yín débi tẹ́ ẹ wá. Àmín. Àmín. Ṣé Sáyọ̀ lọ ni? Ìjọ Sáyọ̀ ní láti mú ìdáná. Ó ti sọ fún mi wípé tí mo bá ti bọ́ orí ọkọ ẹ̀ kí n sọ fún un. Àbọ̀ sọ fún mi. Pé mo sọ pé ọ̀rọ̀ tí mo sọ pé ó pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Ọmọ ìlú wo ni o? Èmi ọmọ Òdìgbò níbí ni mí. Ó ti tó gbà wọ́n ṣe tó ti kó nílé ọkọ. Mi ò kú ò. Lẹ́yìn kan tó ṣẹlẹ̀. Fẹ́ rí ọ̀gá mi, ó wá síbí. Mo fẹ́ kó pọ̀ ní ìfẹ́ kó pọ̀ mi lọ́wọ́ wà. Ọmọ ìlú fẹ́ parọ́. Rírọ́ mi parọ́ mọ́. Torí ọ̀gá mi, ó wá síbí. Mi ò bí ọdún wọn bá sọ̀rọ̀ tí máa ń jù. Bádà gbàsọ́wọ́ kọ́ mọ́ sọ̀rọ̀ fún ẹ. Gbàsọ́wọ́ kó mú sọ́wọ́. Lórí ọ̀gá mi wá fi sẹ́nu báyìí fi sẹ́nu báyìí. lórí ìgbà Ọ̀yá fi sẹ́nu kó lè bá a dùn fi sẹ́nu bébí náà ṣe fi sẹ́nu báyìí bébí náà ṣe fi sẹ́nu màá fún ọ lówó wọ lówó yìí gbàsówó ọ̀yá fi sẹ́nu ọ̀yá fi sẹ́nu lórí ọ̀gá fi sẹ́nu báyìí kó lè bá aráyè sọ̀rọ̀ dáadáa bàbá ọ̀yá ọ̀yá. lórí láfùsì ó nígbà tó fẹ́ mi ó fẹ́ mi tán ó wá àjọ gbé ní ọ̀rẹ́ bí nígbà tó yá ó mú mi lọ sí Gbógi ó ní ká lọ dáko àdáko ní Gbógi ó mú mi lọ sí Àjòfì ó ní ká lọ dáko torí bàbá alájòfì yẹ o ló mú wa lọ bàbá baálé Rasaki ó wá mú ọkọ mi lọ sí Àjòfì mo wá sọ pé ìgbà tó fẹ́ mú ọkọ mi lọ mo ní a ti ní oko torí àlóko tí rìsáàfù ní àgọ́ òdìbò níbí ní Omi Ayọ̀ mo ní mi ò fẹ́ lọ sí Àjòfì mọ́ torí ìgbà tá a ti wá ní ilẹ̀ Gbógi mo ní jáká máa sọkò wá níbí torí mo bọ́ ṣe lọ sùkúù níbí màmá kọ́ wọn ká principal wọn àti àwọn ọ̀gá ti iléèwé wọn ti headmaster ó ní kán máa kó wọn káàkiri sùkúù ó ní jáká wọn àjòkó síbí kán jáde kán máa lọ sùkúù níbí ìgbà tí wọ́n dẹ̀ yàtọ̀ tí wọ́n fi jáde sùkúù nígbà tó yá ọ̀gá mi ní àfi dandan tá a bá lọ sí ilẹ̀ ẹjọ́ tá a lọ sí oko baálé Rasaki ló wá kó wa lọ àti ìyàwó mẹ́ta lónìí nígbà tó yá ọ̀gá mi ní àfi dandan tá a bá lọ sí ilẹ̀ ẹjọ́ tá a lọ sí oko baálé Rasaki ló wá kó wa lọ àti ìyàwó mẹ́ta lónìí. Farabalẹ̀ sọ ọgbà pò kì í ṣe wèrè. alákòóso kankan tó ṣe mí kò sí wèrè lára mi. sọ ọgbà pò kì í ṣe wèrè. rárá o inú mi dùn wọ́n gbàgbà pò kì í ṣe wèrè. mi sí kankan tó ṣe mí. màmá kí ó ṣe wèrè obìnrin tẹ̀ ń wo frustration lọ́wọ́ àfẹ́ tiẹ̀. kò sí kankan tó ṣe mí kankan wọ́ọ̀rì mi. gbé máìkì yẹn sẹ́nu dáadáa kí gbogbo èèyàn mọ̀ pé kì í ṣe wèrè kì í ṣe wèrè obìnrin yóò kì í ṣe wèrè frustration lọ́wọ́ àfẹ́ tiẹ̀. má sọ̀rọ̀ ẹ lọ mọ̀ ń gbádùn ẹ lọ. ọkọ mi wá mú wa wá lọ sí Àjòfì títí tí àwọn ọmọ yìí tó fi jáde sùkúù wọ́n jáde sùkúù tán wá sí ọ̀rẹ́ bí wọ́n wá lọ sí sùkúù Muslim wọ́n jáde secondary bí ni màmá Alice wá lọ́jọ́ kan. màá bẹ́ẹ̀ ra bàtà lénìí màá ra bàtà fún ọ tó ti yọ màá ra bàtà fún ọ abọ́ ọ̀la kéèyàn ra bàtà fún ọ. ó já lé. àbí àlọ́ sọ wípé ọmọ gba bàtà. ọkọ sí nǹkan táwọn ogun ọ̀run lè ṣe Ọlọ́run alágbára ló ṣe gbogbo nínú. ogun ọ̀run máa ṣe ó yá mọ gbọ́dọ̀ ẹ lọ. ó wá ní pé. bẹ́ẹ̀ kí ní ẹ̀sẹ̀ nu dáadáa kí ọkọ ẹ lè ráyè mọ gbọ́ mi tọ́ wà gbèsò bẹ́ẹ̀ mi gbèsè sẹ́nu báyìí ọ̀yá mọ gbọ́ dáadáa. ó wá ní pé bàtà àwọn ọmọ ẹ ti wá jáde sùkúù tán màmá Alice wá dọjọ́ ká sí epo kalẹ̀ torí àgọ́ ìdìbò láti ní oko sí bàtà sí epo kalẹ̀ afẹ́ wá kó epo jáde nǹkan mo kó ọ̀gẹ̀dẹ̀ wá àwọn ọmọ aláwọ̀ yìí wọ́n wá lọ sí oko pẹ̀lú dáàdi wọ́n fẹ́ lọ kó kẹ̀gẹ́ epo jáde gbàmí a lè ṣe ogún a lè ṣe ọgbọ̀n bàbá Philip kan máa bá wa kó jáde àti àwọn Òṣogbo Moses wọ́n máa bá wa fi masini kó epo jáde gbogbo wọn ní oko lọ́run. kí ni kò dé sórí mo ti ní kọ́ ọmọ sí kí ló tó fi sí. ààlà ló ní kí dẹ́sẹ̀rì àwọn ọgbọ̀n ló ní kí máa sí orí mi. àwọn ọgbọ̀n ló ní kọ́ ọmọ sí
a jẹ́ pé ń sìn báyìí tá bá fún ọ lówó sógun ogun ọ̀rọ̀ sọ pé kò sí tá bá fún ọ lówó. nígbà tí mi ò ṣe wèrè tí wàá máa sórí mi lọ. àbí o ní mo. ṣé obìnrin ló kápítọ́lọ́jì mi lé ní kèmí sí àwọn tá a máa lọ sílẹ̀. ilé lọ pa. àwọn ọgbọ̀n tí káàpù orí ni kápítọ́lọ́jì. ok àwọn ogun ọ̀run ti káàpù orí ẹ. ok ẹ ti káàpù a jẹ́ pé nǹkan kò lè sí ọ báyìí. gbé máìkì yẹn sẹ́nu dáadáa ọgbẹ́ máìkì sẹ́nu dáadáa ogun ọ̀run ló ní kọ́ ọmọ ẹ dé sórí. bẹ́ẹ̀ ni o Jésù ọba rẹ ló ní kí máa dé sórí ó ní kí máa sí orí ilẹ̀. ọyá gbàdúrà ọyá ṣó lè gbàdúrà fún gbogbo wa ń bí. ọyá gbàdúrà mo fẹ́ gbọ́ kọ gbàdúrà ṣé o mọ̀ pé mo fẹ́ kán ràn ọ́ lọ́wọ́ lọ́jọ́ kí n fẹ́ gbé ọ sórí afẹ́fẹ́. mo fẹ́ kí gbogbo àgbáyé ràn ọ́ lọ́wọ́ ni torí mo mọ̀ pé ò kì í ṣe wèrè wàhálà àti ìṣòro kan lọ́sọ̀ àwọn ọ̀gá mi ló ń ṣe wèrè. gbé máìkì yẹn sẹ́nu dáadáa. ẹ ní sùúrù ẹ rẹ́spẹ̀tì ọ̀rọ̀ mi fún mi. gbogbo ẹ lọ. sẹ́rí ìgbà tí. pé kí ní ẹ̀sẹ̀ ẹnu kọ̀ọ̀kan ilé ìbámu gbọ́ abọ́fẹ́ kọ́ gbọ́ ni. kí ló dé kẹ́ sọ́kọ́ gbọ́ ọya. òun náà wà lẹ́kọ̀ọ́ ó lẹ̀dọ̀ Alice ní násánà ó ló mú lọ pé kó máa. ọmọ rẹ tó wà ní òyìnbó ńkọ́. ó wà nílò òyìnbó ìyàwó president wọn. ọmọ rẹ lọ fẹ́ yàwó oníyàwó president ìlú èbó. má sọ rẹ lọ. lórí ìgbà tó yá ó ní Alice wá sọ ó wá sí ẹ̀dọ̀ wa ó wá wọn wá nígbà tó wá wọn wá débí nígbà tó wá wọn wá pàdé wọn ní ọ̀nà tí màmá ṣẹlẹ̀ torí bẹ̀là gbà lọ sóko à ń kọjá bẹ̀ lọ sí oko nígbà tí a dé owó nígbà tó pàdé wọn ní ọ̀nà gbèsè ẹnu báyìí nígbà tó pàdé wọn ní ọ̀nà tí màmá ṣẹlẹ̀ lọ́rùn tó pàdé wọn náà gbé náà ní agbèsè ẹnu kó má sọ̀rọ̀ sí ọyá má sọ̀rọ̀ lọ. torí ìgbà tó pàdé wọn ní oko ó wá lọ bá wọn lọ́nà oko màmá Alice wá wọn rí èmi kà mo ti kó ọ̀gẹ̀dẹ̀ wá sí ọjà. níbo làwọn òbí rẹ wà. àwọn òbí mi. bàbá rẹ ńkọ́. bàbá Sídì gangan ló bí mi. Bàbá Sídì ló bí mi. Bàbá Sídì. Ìyá ńkọ́. Ìyá mi Hausa ni ó jẹ ti kọ dáàdì mi ó ti lọ. Ìyá mi Hausa ni ó ti kọ dáàdì mi ti lọ. Ó ti lọ àbí. Ìyá. Àwa wà ní Làgàbà náà bí wa. Ọmọ ìlú wo lọkọ ẹ. Ọkọ mi gangan láàárọ̀ ọmọ Òdìgbò ni. Sọmọ Òdìgbò náà lọkọ ẹ ni. Wọ́n gẹ́ fúnra náà ọmọ Òdìgbò ni ẹ. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n láti ìgbà tó ti wá wà ní báyìí ta ló wá sí ọ báyìí. Ó sì nǹkan tó ṣe mí sẹ́rí ìgbà tí ọkọ mi ò rẹ̀ ti gbó ilé alárẹ̀ tí à ń jòkó síbi kò kọ́ lé fún mi. Bẹ̀tì nígbà tí bàbá àjàgùn wá sọ fún mi kó ní kára alẹ́ ká jòkó ó wà lọ rẹ ilé mẹ́ta. Gbèsènu kó dàbí. Ó ra ilé mẹ́ta ní Olúkùtà kó dẹ̀ jẹ́ kí ìjòkó síbẹ̀ ó dẹ̀ lọ fún àwọn bílíìsì bẹ̀ sí pọ́wọ́ ògbómi tó bẹ̀ sí sọ fún àwọn oṣù àwọn àjẹ́ kó máa gbógo mi. Ìgbà tó dẹ̀ mú mi lọ sáàjòfì àwọn ìyá tó jí wọ́n gbógo mi pẹ̀lú àwọn àbúrò ẹ̀ wọ́n dẹ̀ gbógo mi máa pẹ́ ògo gbígbé gan pé owó ló máa mú jáde ìgbà tó já ní bílí tó lọ pé owó fún wọn tó sọ fún àwọn àkálẹ̀ kó máa gbógo mi àwọn òṣòbò kó máa gbógo mi nígbà tó dẹ̀ gbógo mi Alice fún mi o nígbà tó dẹ̀ gbé ògo mi àwọn ìyá tó jí kọ́bọ̀ mi ò rí bẹ̀ mi mọ̀ pé wọ́n máa mú ògo pínwó ìgbà tí mo débí mo gbọ́ ọ̀rọ̀ yìí gan lọ sẹ̀dá àgbà Yorùbá níbi àpèsè ìlú nígbà tá a parí ọ̀rọ̀ yìí ó tó bí ọdún àbíkẹ́ clip ẹ̀ mọ́ bí báyìí clip ẹ̀ mọ́ àṣèmí mọ́ wọn kí ni mo fẹ́ kó lè máa gbọ́ tó wà ní o. lẹ́ni náà gbọ́ nígbà tí ó yá nígbà tí a sọ̀rọ̀ ilé ẹ̀dá àgbà Yorùbá a parí ọ̀rọ̀ ni wọ́n ní pé ibi tó ń fọ̀rọ̀ lé wọ́n ní gbogbo kan tí ìyá tó jí rí ní owó tó rí níbẹ̀ wọ́n ní kó lọ gbé gbogbo owó náà wá ìyá tó jí báyìí ẹ̀ sórí ìyá ọkọ ẹ̀ gangan oná pè ní nọ́mbà 11 ọkọ ẹ̀ gan kí wò ní ọjà níbí. ọkọ ẹ̀ dán ọmọ. ó dá mi mà ṣebí ajá pé bó ṣe ṣọ́ọ̀ṣì wo lọ ń lọ. ṣé èmi ṣọ́ọ̀ṣì gospel ni mò ń lọ tẹ́lẹ̀ Deeper Life gangan ni òun pa payment mọ́. ọmọ rẹ wá ń kọ́ bọ́dọ̀ ọmọ rẹ wà. wọ́n wà nílùú òyìnbó. ọmọ èlò lọ́wọ́ nílùú òyìnbó ní wọn. torí ọkùnrin méjì torí ìyí obìnrin ìyàwó president wọn àti ìyí ọkùnrin kópa yìí. ìyí kejì yẹn ni ìyàwó president tó fẹ́ ìyàwó president ìlú èbó. sọmọ ń pè ọ́ sọmọ ń pe nọ́mbẹ. ó máa ń pè mí kàn níbi kan tí mo ti ń gbé tàbí ó ṣàjọwọ́ fún wọn pé kàn gbà fún mi lọ́rẹ̀ wọn níwọ̀n gbà níbi ló ti kó gbogbo fún wọn bó ti dolówó wọn kà fún kẹyàn mọ́ wọn bẹ̀ sí pé dáadáa fún mi. àwọn àbúrò rẹ ńkọ́. àwọn àbúrò mi. àbọ̀ lábúrò. èmi nìkan ni wọ́n bí fún bàbá mi níbí. ó dẹ̀ kí n ṣe wèrè o. ó sì kan tó ṣe mí lára kankan wọ́ọ̀rì mi. ọyá gbàdúrà ìyá ilé ló fi jẹ mí. wọ́n ti ọ̀kọ̀ọ̀kọ̀ gbàdúrà fáwọn èèyàn náà. àwọn èèyàn yìí. ẹ gbàdúrà fún gbogbo àwọn èèyàn. Ọlọ́run alágbára tí ń fúnni ní ìṣẹ́gun tí mú ìwà èèyàn ṣẹ̀san rere fún gbogbo ìwà tó wù sí mi nílùú Ọ̀rẹ́ nípa owó ògo tí wọ́n jẹ Ọlọ́run alágbára yóò ṣẹ̀san fún wọn. wọ́n jẹ owó ògùn ẹ mọ́lẹ̀. bẹ́ẹ̀ ni o gbogbo wọn wá lọ sẹ́dọ̀ bílí wọ́n bẹ̀ sí jókòdò. ta ni bílí. bílí ni gangan wà ní Òdìgbò mo lè mú yín débẹ̀ o. irọ́ ni o. Allah mo lè ṣé mú yín. bílí dẹ̀dọ̀ ọmọ. ṣebí sórí ìyá tó bí bílí àti ìyá ọkọ mi ọmọ ìyá kan ọmọ bàbá kan. Kéèjé tó jẹ́ ọkọ bílí àti ọkọ mi ọmọ ìyá bàbá kan. Òun àti Lábùsí ọmọ ìyá kan bàbá. bẹ́ẹ̀ máa kì í yẹn sẹ́nu dáadáa torí kọ́ mo fẹ́ kọ́kọ́ ẹ máa gbọ́ mi tó wà ní lónìí máa gbọ́ nǹkan tó ń sọ yá mọ̀ sọ rẹ lọ. nígbà tí bílí pé owó ògo káàkiri
mo wá mo dé wà ní oko torí àgbọ̀dọ̀ wà ní oko tí ibẹ̀ adẹ̀ ní ilé síbẹ̀ ibẹ̀ lágbé mo bá sọ pé mo fẹ́ lọ sóko pé mo fẹ́ lọ jòkó sóko ìyàwó àyàdì ò jẹ́. ìyàwó àyàdì ẹ̀ ó tún dẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni o kì í ṣe gbígbà tí bílí ránwó ògbólógún ni o gbogbo wọn bẹ̀ sí jókòó bẹ̀ sí jòbó ẹ̀dọ̀ bílí gbogbo ọ̀rẹ́ ló ṣàfowó wá tí ò bá dọ́ bílí wọn kò kówó fún wa tí kéde ò bá dọ́ wọn kówó fún wa. báyìí la ṣe fẹ́ ṣe láì fẹ́ lẹ́nu torí gbogbo bílíbílí tó ń jà kọ látàárọ̀ yẹn gbogbo èèyàn kọ́ lọ́mọ bílí. àwọn máa kí ló fẹ́ kárà fún ọ. kí ló fẹ́ kárà fún ọ fẹ́ káwọn èèyàn ràn ọ́ lọ́wọ́ ni kí ló fẹ́ kárà fún ọ. ó sì kan tẹ́ máa ràn mí lọ́wọ́ sí èmi gan ti sọ ọlọ́run tí màá kọ́lé sí ọlọ́run ti ṣe lónìí gbogbo àwọn. tó o ti kọ́lé ni. ibi tí màá kọ́lé sí ọlọ́run ti ṣe. mo ló ṣe sí. débi ìbìkan mo dúró sí mọ́jú. gbé sí máìkì ẹsẹ̀ nu gbé máìkì ẹsẹ̀ nu. débi ìkan ni mo dúró sí ìbìkan. eléyìí ṣe lé. ẹ ní sùúrù ẹ respect ọ̀rọ̀ èmi náà respect ọ̀rọ̀ lágbàá mi respect ọ̀rọ̀ nínú ìgbà tí ó jẹ́ nígbà mi lóhùn láíláí. ó fẹ́ rí ibìkan tí mo dúró sí mọ́jú lè nìyí rẹ̀ ẹ̀ẹ́sẹ̀ nìkan ló kọ́ lè mi. ṣé bílí ló kọ́lé tó fi mí sí. láíláí. àbí bílí ló bọ́ mi dàbí. bílí yẹn wà àti ọ̀tá ni. ó ṣe sọ̀rọ̀ gidi. ó ń fọ ẹ ní wàhálà tó pọ̀. ó pọ̀ jù gbogbo ayé òun ló pín wògbò mi fún tó bá dé pé wògbò fún wọn kẹ̀ á sọ pé kí màá ṣiṣẹ́ mi káwá gbé mi síta. èlò ló pín. torí owó tó kù yẹn ó ti pọ̀ jù gbogbo ayé gbogbo rẹ̀ ló kù. gbogbo rẹ̀ ló pé owó ògbó ẹ fún. bẹ́ẹ̀ni owó tó wà ń lẹ̀ báyẹn. gbé bá kí ẹ sẹ́nu dára. a máa lọ sí bíbíbíbí rasada bíbíbíbí so no sex. ṣe rí gbogbo ayé yẹn níbikíbi tó lúkàlùkù bá wà káàkiri gbogbo àgbáláyé inú mi á di ẹ̀dùn láti jẹ́ kí ìrànlọ́wọ́ dé fún ọ olóòkì ń ṣe wèrè. a kò sí nǹkan tó ṣe mí. fò sókè mo fẹ́ wù ọ́ ó kì í ṣe wèrè só lè fò sókè. ó ní kò sí nǹkan tó ṣe mí jọ àwọn ogun ọ̀run wò mí. àwọn ogun ọ̀run wù ọ́. bẹ́ẹ̀ ni Jésù ọba tó dá mi Ọlọ́run aráàmà ó wò mí ọba àwọn ọba tó sì dá mi. tí mo bá ra bàtà fún ẹ lénìí farabalẹ̀ tí mo bá ra bàtà fún ẹ lénìí. owó ọwọ́ mi pátá jẹ́ kí n zero fún yín ẹ̀nísì. èló ni. ẹ̀nísì fún yín. tẹ́ ẹ rí ìgbà tí mo wá kó ẹrù mi lọ ọmọ òye mi olómi mọ́tò kó ẹrù mi lọ sí omi fún ẹ̀dọ̀ délé ṣe dákì tóró jẹ́ àná mo débẹ̀ tẹ́ ẹ rí péjú ọmọ Bọ́lájí. péjú ọmọ Bọ́lájí ọmọ òdìgbò lóun náà. ìyẹn ọmọ àkálẹ̀ ni. ọmọ àkálẹ̀ ni. ó bóyá fámìlì àwọn kábíyèsí mọ́ àwọn mọ́ ní ayé àbúrò ní ayé lèmi kábíyèsí. gbé kínní ẹsẹ̀ mi dáadáa sọ pé mi gbé tèmi sẹ́nu. lórí ìgbà tí nígbà tó wá yá wọ́n á máa kó aṣọ a máa kó ẹrù a máa kó gbogbo kàmí a máa kó lọ fún àyà. a máa kó lọ síbẹ̀ a máa kó lọ fáyà jù. bẹ́ẹ̀ ni o torí oyè òun náà máa fàjẹ́ gbogbo mi a máa kó gbogbo kàmí pátápátá a máa kó lọ fún mi. nǹkan tó máa wá fẹ́ ṣe lé ní báyìí sọ ọmọ gómìnà àti ọ̀dà mi mọ̀ dáadáa. lọ́dọ̀ wábìlì. mo mọ̀ fún ọ ní nǹkan dáadáa o sì máa gbà á sọ bẹ́ẹ̀ lómi bá fọ ní kò ní gbà. bẹ́ẹ̀ ni sọ ọmọ tẹ́lẹ̀ mi bá fọ ò ní gbà. mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ ò ní gbà láíláí ò ní gbà nítorí mo láìkẹ́ ẹ̀sùn torí pé òfin rẹ̀ ṣeré òfin rẹ̀ ṣeré. ní gbogbo rẹ̀ gan mi lọ́kọ mi ò lálejò ọkọ mi nìkan. ọmọ rẹ tí sì ń bẹ nílùú òyìnbó yẹn ń sìn báyìí ó gbọ́dọ̀ mọ sẹ́ndì owó sí ọ. ó ṣẹ̀dọ̀ owó fún mi bẹ̀ tí nígbà tó ń gbọ́n fún mi kọ́. ta ló sẹ́ndì owó sí kọ́ máa fún ọ. sẹ́ẹ̀rí bọ́ọ̀kì wẹ́mọ̀mọ̀ àwọn ọmọ bàbá Kérédolú ọ̀tá mi ni wọ́n jẹ́. Akérédolú mi báyìí. bẹ́ẹ̀ ni o sẹ́ẹ̀rí ìyá tó bí Olú Kérédolú. bẹ́ẹ̀ máa kì í ẹsẹ̀ dáadáa mo fẹ́ kọ́ pẹ́ mọ gbọ́n mi tó wà ní. mo gbọ́ ẹlísì kò sí ìkan tá a sọ gbogbo àgbáyé physicatis ó ti wà ní Nàìjíríà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. torí ìgbà tí tó bá ṣẹ̀dọ̀ owó fún mi gbà mí wọ́n ní kó fún mi ní cc àbí kó fún mi ní bbct. bbct. bẹ́ẹ̀ ni o. owó kan ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tó bá ní kó fún mi. ṣé bílíọ̀nù ló fẹ́ sọ bílíọ̀nù ṣé bílíọ̀nù ló fẹ́ sọ. ẹ̀ ní sùn tó bá ní kó fún mi ní owó tí bá débẹ̀ pé mo fẹ́ gbowó wọ́n ní wọ́n fún mi wọ́n ní ìyàwó àyàdé sọ pé kọ́ máa fún mi. èmi ní o torí pé ẹ pé wò gbóká. ọ̀pọ̀ owó ògbóká. tó bọ̀ bí orí sísì ní orí ibẹ̀. ọ̀pọ̀ owó ògbóká. bẹ́ẹ̀ ni o. inú mi dùn pọ̀ sọ pé kì í ṣe wèrè. ó sì kan tó ṣe mímí ìgbà kan sí wèrè látàbí àwọn. màá wá ra bàtà fún ẹ máa ra bàtà fún ẹ tí máa ra bàtà mi fún ẹ lé ní ṣé wàá wò. tí máa ra bàtà mi fún ẹ máa gbọ́ máa ra bàtà fún ẹ farabalẹ̀ máa dẹ̀ raṣọ fún ẹ. bẹ́ẹ̀ ni wọ́n tó kó wàhálà ẹni sì fùfú ni o wọ́n tó wá kó wàhálà kan wá ìgbà tó yá wọn wá lọ sí àyàdì ni o yásọjà kìtìpá ni o Rẹ̀mí Modíọ́lá ni. ó kó àyàdì lọ́sọ̀ yẹn o. máa ní sùúrù àti Rẹ̀mí sójà kìtìpá Rẹ̀mí Modíọ́lá àbú ọkọ mi lòdì fún mi torí Modíọ́lá àti ìyá ọkọ mi ọmọ ìyá kan mọ bàbá mi. irọ́ ni o. Allah máa ní sìtọ̀ mi o pẹ̀lú ìwà búburú tó wà nínú bíbélì ti kó wàhálà pàyà ni tó tún pọ̀ ọmọ ìyá mi wá sí. irọ́ ni o. wọ́n nígbà tó ṣe ta malẹ̀ yìí malẹ̀ ní ìyá ẹ̀ bọ́ bílí ó pa ọmọ ìyá mi wá pẹ̀lú àwọn bọ́ọ̀sì tó dó
ọbẹ̀ tí ó ṣe lẹ̀ tó fẹ́ sáàbù ní ọjọ́ ìtàmọ́lẹ̀ wọn gbogbo ẹ̀ ní bílí bọ́sì pẹ̀lú àwọn ọmọ ìyá pẹ̀lú àwọn bọ́ọ̀sì tó do ó wá lọ gbà tó yá kí ìyá wa bàtà pé kí ló mú ẹjọ́ bẹ̀ yìí kí ló mú ẹsẹ̀ báyọ̀ ọbẹ̀ tó fẹ́ sáàbù ní àwọn pàtí tó wà lẹ̀ pẹ̀lú bílí tìmú tó ti dá ìyá ẹni tó ti jà nìyẹn wọ́n mọ̀ wọ́n báyìí àwọn bọ́ọ̀sì yá àwọn bọ́ọ̀sì bílí tó ń dó bílí wọ́n kù sí ya gbogbo wọn bẹ̀ sí. lẹ́nì báyìí nǹkan tí máa gbọ́ sọ̀gbọ́n mọ́ bọ́ sọ̀rọ̀ mọ́ gbọ́ mo ti bí sọ̀rọ̀ torí ìgbà tó yá òní bílí òní àwọn ọmọ ìyá bílí wọn wá jọ níyà wọn pé ṣé bá ṣe lù yá wọn pa nìyí wọn nígbà bí tó ti bá àwọn bọ́ọ̀sì tó dọ́dọ́ bílí ní àwọn máa dọ́gún bílí kó wá máa pàyà kó wá máa pa àwọn ọmọ yẹ wọ́n dẹ̀ mú àwọn wọ́n pa wọ́n tún pọ̀ ọmọ yá mẹ́wàá wọ́n pa pẹ̀lú ìyá bílí. báyìí la ṣe máa ṣe. tẹ́rì kan tó wá ṣẹlẹ̀ tẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ bílí ẹ má tẹ̀lé ọ̀rọ̀ bọ́tọ̀bọ̀tọ̀ tó bá tọ́ fún yín tẹ́rì ìyàwó ọ̀rọ̀ tí bílí bá ti sọ fún mi kí n má dá lóhùn. I'm telling you bílí wà fún pípa torí owó tó pín ní nàìjíríà ó jẹ́ ìwọ ìgbéraga ní owó ọ̀gọ́ mi wọ́n fi ṣe ìgbéraga ní ọ̀rẹ́ fún mi wọ́n lè fi ṣe ìgbéraga ní nàìjíríà lórí àwọn wà ní table and city and the table and the rack of it we beat it all the day all the table city. sọ lọ skul ni ó gbóyìnbó. lójú tó workers now I be labating with it and God and the miracle city and the God and it. tẹ́rí gbogbo owó kò tó nǹkan tí olúwa lè ṣe. bẹ́ẹ̀ni kò sí nǹkan tí olúwa. màá wá ra aṣọ mi fún ọ lónìí. agbára ọ̀run ó ju owó lọ agbára ọ̀run ó ju èèyàn lọ. màá ní kẹ́lọ́ bá mi ra aṣọ fún ọ màá fún yẹn lówó. lórí ìbàjẹ́ tó ń kó bá mi. mo ti gbọ́ màá ní kẹ́lọ́ bá mi. ká gbé mi síta yìí. kí á gbà ọkọ lọ́wọ́ mi. ẹ gbọ́ ọkọ lọ́wọ́ ẹ. ká má ní kí màá gbẹ́lẹ́ kí n sanwó lé ká má gbà lọ́wọ́ mi kí n dẹ̀ sanwó lé. mo ti rí pé ṣé wèrè ni ọ ni ó kí ṣe wèrè náà. ọkọ tí mo dá ní ọ̀rẹ́ mi òdìbò máa gbá àwọn òdìbò gbogbo àwọn lọ́ọ̀fù gbogbo kó máa gbogbo mi kíbílí máa rán wọn àtàwọn ìkálẹ̀ gbogbo lọ́rẹ̀. nǹkan tá a máa wá ṣe lélẹ̀ farabalẹ̀ níbo láti raṣọ máa fún wọn lówó máa fún ẹ ta ló lè bá mi ra raṣọ máa fún lówó màá ní ká bá mi raṣọ fún ẹ kádẹ bá mi ra bàtà míì fún ẹ orí pé bàtà tó wọ̀ yìí orí pé mo ti rí i pé bàtà ẹ já máa gbọ́ farabalẹ̀ bẹ́ẹ̀ bá kó wàhálà yìí bá mi ká máa pẹ́ wò ká farabalẹ̀ wo sórí gbogbo àwọn èèyàn tó wà ní express mo ti change life wọn sọfẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni mo ti ra nǹkan fún màá wá rà fún wọn náà sọgbọ́ màá dẹ̀ sọ fún àwọn fans mi tó wà nílùú òyìnbó kán ràn ẹ́ lọ́wọ́ sọgbọ́ nǹkan tí mo sọ fún ẹ ojú mi dáadáa sọgbọ́ gbọ́ àtẹni tí ọ̀tẹ̀kùn àtẹni tí ọ̀rẹ́kùn wọ́n ìjọ máa wò ni sọdún ó ti rí mi dáadáa ọkàn mi ẹ̀ṣẹ̀ balẹ̀ báyìí bàtà kí ni sáìsì bàtẹ ọ̀rọ̀ tí n bá ti bẹ́ẹ̀ sọ lónìí nìkan mọ́ gbọ́ kí ni sáìsì bàtẹ. wọ́n ta bàtà bíi mi fúra máa ra bàtà. wàá ra bàtà màá má wọ̀rì màá ní kẹ́lọ́ bá mi gbé bàtà wá fún ẹ màá ra bàtà màá sanwó ẹ aṣọ ẹ màá ní kán fún ẹ ní aṣọ míì kan bá mi fún ẹ láṣọ sọ wá gbọ́ máa gbọ́ tán bá ti wá rán mi sí ẹ láti ìlú òyìnbó dandan ni pé ká sọ ẹ tó bá jẹ́ pé a máa mú ẹ lọ síbi tí wọ́n ti máa bá mi tọ́jú ẹ díẹ̀díẹ̀ wọ́n bá mi tọ́jú ẹ tó ti máa jẹun tó ti máa jẹun tó ti máa jẹun tó ti máa gbádùn tó ti máa wọṣọ gidi tọkàn ti balẹ̀ orí nǹkan tó ṣí ọ frustration ló ṣí ọ. kò sí nǹkan tó ṣe mí ẹni sọ mi náà ṣé wèrè ni ẹni ó kì í ṣe wèrè farabalẹ̀ nǹkan tí bá ti bẹ́ẹ̀ sọ ni kò máa gbọ́ ṣe bọ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu fine máa gbọ́ nǹkan tó ṣí ẹ frustration ló ṣí ẹ kò ń ṣe wèrè ọjọ́ tó ń rò dálẹ̀ yìí ẹnìkan ló fún ọ ní wàhálà ṣọgẹ́ tiẹ̀ oúnjẹ ní bílí yẹn ló fún ẹ ní wàhálà so I see you that you are not a mad man you are not a mad woman ọlọ́run dẹ̀ ní ṣí ẹ ní wèrè sami ṣọgẹ́ tiẹ̀ nǹkan tí màá ṣe ń sìn ni pé màá ra bàtà míì fún ẹ irú bàtà wo lọ láìkì èmi nǹkan tí màá ní kọ́ lọ́ọ́ bá mi rà fún ẹ màá fẹ́ nìkan lówó màá ní kọ́ lọ́ọ́ bá mi rà aṣọ tí sórí gbogbo nǹkan tó dé sórí ẹ̀mí mímọ́ ló ní kó o dé àdẹ̀ ní kọ́ sẹ́mi mímọ́ lẹ́nu àwọn ará mi fún ọ kẹ́mi mọ́tò ní kọ́ ọmọ ẹdẹ yàtọ̀ sí ilé tí wọ́n fáyìn tó ti yẹ now ẹjọ́ ta ló lè bá ń bá ra nǹkan máa fẹ́ ẹnìyẹn lówó ta ló lè bá mi ra tó bá ra nǹkan máa kó fún ẹnìyẹn lọ́ọ́ bá ń bá ra àti bàtà kọ́wọ̀ sẹ́sẹ̀ ṣé rí gbogbo àwọn èèyàn tẹ́ bá ń wò gbogbo ọkọ ni wèrè o nǹkan tó ń ṣobìnrin frustration ló ń dà láàmú wọ́n pe kinní kan ní nǹkan tipátipá nǹkan tí ìṣòro bá ti ga jẹ̀mí ìṣòro yẹn ga jẹ̀mí ẹ lọ ni. ìṣòro tó ga jẹ̀mí mi lọ́dọ̀ mi ló gbẹ̀lú mi. ṣe gbọ́. àwọn ilé sábà sọ pé only city and the visit and the work as your electricity. Intercation building money and the rasta. gbé kínní yẹn sẹ́nu dáadáa pé mo fẹ́ kọ́kọ́ ẹ mọ̀ gbọ́. and the movement and duty and the examination working to the percent and the wrong number will be still come yeah.
what you are saying. Understand? You know, I know what you are saying. I don't really understand. But what I will do for you, I will do my own for you. Understand? Now, màá bẹ́ ẹ raṣọ. Kápẹ́ mo lè rí tailor tó wá. Kápẹ́ mo lè rí tailor tó lè bẹ́ ẹ rán ni. Èmi ò raṣọ fún ẹ. Ọmọ wọ̀. Rí dẹ̀ ra bàtà fún ọ. Aṣọ tá bá ti wá rà fún ọ. Tá bá tún wá, á tún ra nǹkan míì fún ẹ. Tá bá ti ń rí ọ. So sórí mo ti rí ẹ kó ìgbà 4 sí ìgbà 5. So gbẹ́ gbọ́ tí mo ti fún ẹ ní nǹkan. Tí mo dẹ̀ ti rí wípé o kì í ṣe wèrè. Ẹjọ́ sà. Undertaking working for this sector. And to duty, suffer the PCT and the recapitulation weekend to the highest and blackest. What you are saying, me, I don't understand. I fẹ́ raṣọ fún ẹ. Redmi tó ti rán síbẹ̀ níbo náà ti ń tà á. A máa bẹ́ẹ̀ rà á. Èmi ò fáwọn èèyàn lówó. Mo mọ̀ pé ó láṣọ tó lè wọ̀. Ṣé o mọ̀ pé aṣọ rẹ̀ dà wá jẹun wò? Mo fẹ́ kó wọ. Mo sọ pé kì í ṣe bèbí. Farabalẹ̀. Ṣé o mọ̀ pé. Ó ti bá sọ fún ẹ pé irú aṣọ mi tí ìyàwó Àjàdí kó ìpéjú máa gbọ́ àti Dúpẹ́ àti Bọ́lálé. Ó ń yá aṣọ mi tó nìkan rùn lọ fún. Ìyá àbí yẹgẹ tó jẹ́ ilé ọkọ mi ní Àgbọ̀gbọ̀rọ̀ ó ní aṣọ mi tó nìkan rùn lọ fún Àjàdí. Ìyàwó ẹ̀jẹ̀ ń wọ àti bàtà. Mo ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ṣé rí nǹkan tó ṣe ọmọbìnrin? Nǹkan tó ṣe mo ti gbọ́ ẹ. Wà á frustration ló ń dà láàmú. Ṣé òsínwí òun ló máa dákọ̀ ní ìgbòrí? Wá máa gbọ́. Wá máa gbọ́. Ó ṣeé ṣe máa gbọ́. Ó ṣeé ṣe. Ṣé òsínwí tó bá wà lọ́rẹ̀ tí a máa pa ni àbí a máa fún ní tẹ́tí? Ṣé o lè bọ̀ mí lọ́wọ́? Ṣé o lè bọ̀ mí lọ́wọ́? Ṣé o lè bọ̀ mí lọ́wọ́? O lè bọ̀ mí lọ́wọ́. Now, but mo lè pàtẹ́wọ́ fún ọ. It's entertainment. Say entertainment. Entertainment PCT and the Moffat and the raw number party. Báyìí la ṣe máa wá ṣe. Báyìí la ṣe máa ṣe. Ọya, ẹjọ́ bó náà ti ń ta bàtà. Mo fẹ́ ra bàtà míì fún ọ. Obìnrin yẹn dà. Mo fẹ́ ra bàtà míì fún ọ. Ṣé o ti jẹ láàárọ̀ yìí? Ibi tí mò ń lọ gangan nìyẹn. Màá fún ọ lówó, mo ti fún ọ lówó kan sìn. Màá wá ra bàtà, màá dẹ̀ raṣọ fún ọ. Ṣé wá ní gbogbo nǹkan tó kó sórí yìí? Understand? Tẹ́mi mímọ́ ní kò dé sórí yìí. A wá sọ fún ẹ̀mí mímọ́ pé a fẹ́ rà míì fún. Ṣé bẹ́ẹ̀ mi mímọ́ gbọ́dọ̀ sí ọ lẹ́ a gbọ́dọ̀ sẹ́mi mímọ́. Ẹ̀mí mọ́tò wá rà míì fún ọ. Ṣé ti yẹ? Mo life changer la wa. Duty to anything to beautiful. And education with beautiful. No matter how we dress a monkey will still be a monkey. The situation is still there. Understand? No matter how, the situation is still there, and the frustration is there. What is affecting this woman is frustration. Understand? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń pè tẹ́ ń rò pé báyà nǹkan kan báyìí ni wọ́n wàhálà àti ìṣòro ló dé bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ wọn. Understand? Ìnira kan ni a máa sọ bí ẹ tí ìrọ̀bìnrin mi tí wọ́n máa lọ nínú sábò tí wọ́n kàn máa dá rojọ́ lọ tí ò dẹ̀ ní sí pé nǹkan kan ṣe frustration tẹ́lómi bá ronú ó lè fọwọ́ orí ẹlòmíì nǹkan tó ń ṣàlàyé sìn bí mo ṣe wò ó sìn àti inú òwe wa ó ní ogun lé ọkọ ni ṣọ́gà tiẹ̀ báyìí la ṣe máa ṣé kí n tẹ̀lé ọdẹ Òdìgbò lọ́dọ̀ Bílí àtàwọn lọ́ọ̀fù gbogbo àwọn yìí wà ní oko ní àgọ́ bíi bread tó dáa. èmi lè máa gbọ́ èmi yóò ṣé kí n fi mọ́tò mi gbé ọ dé ọ̀dọ̀ àwọn Bílí. Bẹ́ẹ̀ bá ti rẹ́dì. Tábàdì tún ti rẹ́dì díẹ̀ tún ni àti rẹ́dì báyìí la ṣe máa wá ṣe máa gbọ́ bàtà ara bàtà fún ọ. Daddy, especially to shooting to. Ànífẹ́ òyìnbó olé o ti ń ṣe òyìnbó ojú mi ọ̀gbọ́. Listen to me and to beautiful highest and to see. Also the really beautiful to we and to city. Ẹ jọ ń bọ náà ti ń ta bàtà. To come to see everything we are palliation. Ẹ jọ ń bọ náà ti ń ta bàtà. Bọ náà ti ń ta bàtà. Ọmọ rẹ ti ń bẹ nílùú òyìnbó báyìí. Màá try láti gẹ̀ẹ́tì wọn ká máa pè ọ́. Ṣé bá ọmọ rẹ lọ fẹ́ ọmọbìnrin òyìnbó? Èèṣì ọmọbìnrin òyìnbó ló fẹ́ ọmọ Alice ló máa fẹ́ o. Ọmọ Alice ló fẹ́ nílùú òyìnbó. Ọmọ rẹ̀ fẹ́ ọmọ Alice nílùú òyìnbó. President ìlú òyìnbó ni. Canada ló wà. Canada North America ní Canada wà ẹgbẹ́ America náà ló wà. So everything God will do. Báyìí la ṣe máa wá ṣe. Ṣé àwa lè ṣe báyìí? Ká ṣe iṣẹ́ tàwa fún ọ ká fọ́n bàtà mi. Àwọn ta bàtà níbí náà. Ká bá mú bàtà wá ẹ dákun.
bàtà dà mo lọ tí ń ta bàtà ẹ bá mú wá màá rà bàtà rọ́bà ní kẹ́ bá ń fún kí n ṣe bàtà dọ́nàpù bàtà rọ́bà gidi ẹ dákun ẹ lọ bá mú màá fún yín lówó bàtà rọ́bà á máa fún ẹ ní bàtà rọ́bà wàá wọ̀ ṣó ti yẹ now aṣọ tó wọ̀ sọ́nù sìn aṣọ tó wọ̀ yìí sọ̀bọ̀pọ̀ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ lèmi àti ẹ àkùnkùn ìjà abájàrí mo mọ fọ ní nǹkan wọn náà mọ àbí mi fọ ọgbà báyìí la ṣe máa ṣe iṣẹ́ gbogbo èèyàn ló lè fọ lówó tó lè gbà o láíláí ẹni tó bá nífẹ̀ẹ́ ní ọgbà ṣebí ẹlòmíì fún mi lọ́wọ́ ọ̀rọ̀ pé mo jẹ́ gbà bẹ́ẹ̀. Tí mo bá fẹ́ lọ́wọ́ ṣèbí wọ́n máa ń gbà á. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ pé ẹlòmíì mi jẹ́ níta àbí ẹlòmíì bá lẹ̀ fún mi kò ní gbà á. kò ní gbà á so tẹ́mi náà bá fọ lówó sókè ń gbà á. ọmọ gba áńgẹ̀lì ló ní kí n gbà lọ́wọ́. áńgẹ́lì ló ní kó ń gbà lọ́wọ́ mi ẹja dúpẹ́ lọ́wọ́ áńgẹ́lì so áńgẹ́lì ṣe mo ti ní kálọ̀ bá mi gẹ̀ẹ́tì sórí ibi tó ń gbé yìí ilé rẹ tó ń gbé yẹn ṣé mo lè má bẹ̀. o lè má bẹ. máa gbọ́ sórí èmi tó ń wo yìí destiny changer ni mí tọmọ kan tó ń pè destiny changer ẹni tó mọ tó àyànmọ́ ṣe ni mí sórí gbọ́ nǹkan tí màá wá ṣe fún ẹ̀sìn àgbà tó ní kára aṣọ míì fún ọ láti lọ kó bàtà wá ọwọ́ àwọ̀ ṣẹ́ṣẹ̀ God will bless me so God will bless me I understand your English God will bless me so a máa wá change bàtà ìṣòro pé bàtà ilé ìsìn a wà kó eléyìí a lọ jóná bábò tí ẹ jó níná a kò fún wọn náà ló ní nǹkan. àwọn máa fi wò ó pé irú ìyá tí bílí fi jẹ mí nílé ọkọ owó ọkọ tá a lò nìyẹn o tí kò pé wọn gbogbo rẹ bẹ́ẹ̀ máa wá sọ pé irú ìyá tí bílí fi jẹ mí nílé ọkọ tó sọ bàtà. ṣe ẹni bẹ́ẹ̀ yẹn ó sọ fún iṣẹ́ frustration ló ń dà láàmú 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 mo sọ fún yín frustration ló ń dà láàmú mo ti study ẹ frustration ni wọ́n frustrate ẹ a máa fún ẹ ní bàtà mi a máa fún ní bàtà mi a máa fún ní bàtà mi wọ́n ti lọ bá mi mú wá frustration ló ń dà láàmú frustration ni ẹ wo ṣe ní pure water mẹ́yẹn ẹ bá mi kó pure water wá kó fi fọ ẹsẹ̀ rẹ̀ kó wọ bàtà tuntun. Áńgẹ́lì òru òwú bẹ́ẹ̀. Ìwọ wí nígbà tí ìwọ rí Jésù ní Olúwa Ọlọ́run. Frustration ni. Ó lè mi Olúwa Ọlọ́run mọ́rán náà nì. Ó ní mo gbà fi sílẹ̀. Bẹ́ẹ̀ fẹ́mi náà. Ó ní mo gbàdúrà fún àwọn ogun ọ̀run. Ó ní ọba tí ń fún agbára. Ẹ kó sí wá. Ó ní yóò ṣẹ́gun fèmí. Jẹ́ kó fẹ́mi. Ṣé agbára kan ló kọ àwọn síbìtì wá? Ṣé agbára bílí lè kọ àwọn síbìtì wá? Bílí yẹn sí báyìí, a lè bá lódìgbò. A ò dìbò ló ń gbé. A lọ bá bílí lódìgbò, a ó ní bílí ni. A lọ bá bílí lódìgbò tó ti yẹ ó ti dá bẹ́ẹ̀. èmi ogun mọ́ràn àwọn ọba tí ń gbé nínú àwọn ogun tí ń gbé a máa lọ bá bílí Ọlọ́run àwọn àpọ́sẹ́lì ìjákọ̀ ìwọ ló pa àwọn síbìtì wá sí ọ̀rọ̀ tí àwọn àgbáyé sí ọ̀rọ̀ rẹ̀ tí àwọn mọ́ràn. báyìí la ṣe máa wá ṣe ṣe ìṣirí náà ó sì kù díẹ̀ o bẹ́ẹ̀ni báyìí la ṣe wá ṣe tí bàtà tó bá ti wá wọ bàtà míì lénìí ọ wà gbàdúrà wípé bó ṣe ń wọ bàtà míì tuntun lénìí gbogbo àwọn ọ̀tá rẹ̀ wà máa tẹ̀ wọ́n mọ́lẹ̀. àbí ṣé gbọ́dọ̀ máa gbàdúrà. kí ló dé kẹ́. ṣé mo ti gbàdúrà látàárọ̀. àwọn ọgbọ̀n rárá náà nì. ó ní ìgbà tí ìwọ bá wí tó pàdé áńgẹ́lì mi tí fi agbára fún ni. ó ní ọba àwọn ọgbọ̀n aráàmà. ó yóò wá dìde nínú ìsàn omi Ọlọ́run bìrí nìyí. ó yóò wá fún ìṣẹ́gun. ṣé tí n bá ra búrọ̀ṣì fún ọ tí n bá ra búrọ̀ṣì fún ọ ṣe bọ ọmọ gbọ́rọ̀ sí mi lẹ́nu. lísì tòmí mo bá gbẹ ẹrù mi lẹ́nu o ó lè mi yóò gbàgbọ́ pé mi ní Olúwa ọba tí fagbára fún ni yóò ṣẹ́gun fún mi nítorí òṣèlè fún mi tó bá ṣẹlẹ̀ fún mi ó pàdé rere tó bá ní ti kúkúrú fún mi. àmín jẹ́ ká ra báyìí la ṣe máa ṣe máa ra búrọ̀ṣì fún ọ wàá fọ ẹnu ẹ pẹ̀lú búrọ̀ṣì àti close up máa rà fọ́ ń sìn sọ́wọ́ ẹ̀tẹ̀ ara ọ̀rọ̀ wa máa fọ́. ẹni tó gbógun tì dá yìí èmi tó gbógun tì láti ọdún 60 70 50 60 27 oníbílí ti gbógun tì mí. ọdún wo nìyẹn. 67 ó jẹ́ ọdún mẹ́jọ sẹ́yìn. mẹ́jọ sẹ́yìn. ó dẹ̀ pín owó ògo ká láti gbà yín. ó ń pín owó ògo rẹ̀ ká. bẹ́ẹ̀ ni o wọ́n dẹ̀ máa rán àwọn àjẹsí mi níbi tí mo bá sì sí nínú oko ni o láàrin ọ̀rẹ́ tó máa gbogbo mi à ń kówó lọ fún bílí wọn kọ́ tí wọ́n bá má ó dẹ̀ máa gbé owó ká. ó ń pín owó ògo ká. bẹ́ẹ̀ ni o nínú ara èmi ọmọ Aigiji tí àwọn ògbọ̀. now ẹjọ bàtà tí mo ní ká bá mi ra wà fún dà sí wọ́n tí lọ́ra ni
ẹbí dákọ̀ ẹ bá mi ra bàtà yẹn wá máa fún yín lówó. Ta mo ní kó ra bàtà wọ ẹjọ́ ṣé wọ́n ti lọ rà wá. Máa ra bàtà. Ló bá pé ọ̀rẹ́ èké ta bàtà nígbà yẹn. Ọ̀dà Ra bàtà wá. ọ̀dà Ọ̀rẹ́ wa lè ní. Ti wá. Màmá ẹ̀ ti wá. Màmá yìí. Ọ̀rẹ́ ẹ̀ náà wà pé ó mọ̀. Màmá ti gbà. mo ti ní káwọn kan lọ bá ń bá ra bàtà wà. Ẹja àti ò. Lálábàárà wa ní kò mú ẹ̀. Irọ́ máa ra bàtà. Á kiri bàtà ní kíákíá yìí. Ẹ máa ń kiri bàtà nílé dáadáa. Ok ọlọ́rẹ̀ kan tó ń ta bàtà. Ọ̀rẹ́ ẹ̀ ti wá òun ẹ̀ pàṣẹ bàtà àwọn ẹ̀. Sọ́rọ̀ ẹ̀ ni. Ọ̀rẹ́ ẹ̀ ni àti ẹ̀ ta bàtà. Sọ́nà ló fọ́n bàtà eléyìí. Èmi àti ẹ̀ ṣó ti jẹun láàárọ̀ yìí gan. Abẹ́ mi mọ́ ní kọ́ gbà wẹ̀. Èsì kan tó lùwà lè ṣe. Gbogbo olólùwà lè ṣe. Ohun gbogbo olólùwà lè ṣe. Ẹ bá mi mú ṣé wàá mú minerals. Kò tí tó bẹ́ẹ̀. Kí wàá ní. Áńgẹ̀lì bá ní kí n mú mílíọ̀tì máa mú. Gbé wá fún mi. Ẹ bá mú mọ́ọ̀tì. Bá mú mọ́ọ̀tì. Èmi nìkan mo lè fún ní nǹkan tí ó gbà. Bẹ́ẹ̀ ló ní wàá fún kò ní gbà. Àǹtí mọ́ọ̀tì yìí ẹ̀mí mọ̀ jẹ́ kó o mú. Lágbọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí mọ̀ jẹ́ kó o mú. Inú mi dùn. Omi yìí ń ṣe báyìí. Mo fẹ́ kó o fi fọ ẹsẹ̀ ẹnu. Fún mi ní máìkì yẹn kí n gbà sọ́wọ́. Kí a fi fọ ẹsẹ̀ ẹnu. Gbàjárí. Fọ ẹsẹ̀ rẹ nù dáadáa. Torí lọ́gbọ̀n. Fọ ẹsẹ̀ ẹnu. Ó kì í ṣe wéré. Fọ ẹsẹ̀ ó ti dọ̀tí ó yà fọ̀. Ọ wà wo bàtà tuntun sí. Má wọrí mo lè nìkan báyìí treat ẹ̀. Ó yà fọ̀. Ok wọ́n ti bá kó bàtà wa. Àwọn tí mo ní kọ́lọ̀ bá ra bàtà wa. And I said they should help me to buy the bàtà. They help me to buy it. Bóyá ká fẹ́ lómi lówó. Fún wọn lówó wọn làwọn ń bọ̀ pé a máa transfer owó sí wọn. A máa transfer owó fún wọn lásán. Àǹtí yóò dáa fún ọ tí ọ̀pọ̀ bọ́ọ̀sà mi yóò dáa fún ọ. Ó yìí ṣe wèrè. Àǹtí ẹ fún wa ló ẹ bá ọ̀rọ̀ mi máa transfer sí i. Màá transfer àwùjọ tó bá ná màá transfer yẹn sí i. Ṣé ká wá tó oúnjẹ fún ọ oúnjẹ ni? Sẹ́mi mímọ́ ti yú ọ ni. Jésù alágbára ló ń bọ̀ ní ọba tí ìfagbára. Jésù alágbára ló ń bọ̀. Bẹ́ẹ̀ ni ìfagbára fún mi. Bó bá jà bí àwọn áńgẹ́lì bá ní àníkú, ó ní àníkú. Ó ní bí àwọn áńgẹ́lì sọ pé bí àwọn bá pani sí ohun tí àwọn màdí rẹ̀, ó ní àwọn ogun yóò ṣẹ́gun. Yálà bá ra bàtà wá àti gbogbo. Ẹ̀bẹ̀kẹ́ ẹ ti mọ sáìsì ẹsẹ̀ rẹ̀. Àwọn tó lọ lẹ́ẹ̀kan yẹn mo rò pọ̀ fẹ́ lọ ra ni. Àwọn yẹn mo rò pọ̀ fẹ́ lọ ra bàtà ni. Ẹ gbàdúrà fún mi. Wọ́n ẹrákùnrin kó lọ ra bàtà wá fún yín. Ọya. Àbúrò mi, ọmọ àbúrò mi. Ọ̀dà. Òní kó lọ ra bàtà. Eléyà bí? Yes, na mi. Ọgbọ́n na you be. Ra bàtà wá. Hausa wẹ̀ lélẹ́yìí. Ẹsẹ̀ mo rán ní sẹ́ni, a sọ pé òun mọ abẹ́ tí mo bá sọ. Mo ní kó ran tí ò bá tẹ̀ fámìlì, mo ní kó lọ bá mi ra bàtà onímọ̀lẹ́. Àǹtí ọmọ rẹ ọmọ ìlú ẹ. Lórí ọ̀nà yìí jẹ́ kó lọ ra bàtà wá. Mo àti sì wàhálà. Ángẹ̀lì ló ní kí n ra ní sẹ́pẹ́. Gbé ìdèwé fọ̀. Mo àti sì lọ. Bí ó bá sọ pé díẹ̀ lọ́ra, a máa fọwọ́ fọ díẹ̀ lọ́ra wá. Ángẹ̀lì sọ fún mi, ó ní kí n ra ní sẹ́pẹ́ kó lọ ra bàtà wá. Ò bá ní tó lọ. Ẹni àmọ̀. Áńgẹ́lì ló ní kọ́ rán. Bẹ́ẹ̀ ni ó bá wọn ló ní kí n ra. Ọba kì í ṣe. Ọya gbàdúrà fún wa. Gbàdúrà fún mi. Àní mo fẹ́ gbàdúrà fún àwọn tó jọ̀wọ́ pé mo fẹ́ gbàdúrà fún àgbà. Èmi gangan ni kò gbàdúrà fún. Ṣé o lè gbàdúrà fún mi? Sọ̀pọ̀ rẹ̀ ni mi ẹ gbàdúrà fún mi. Ọwọ́ àdíjú ni o tó bá ń gbà ohun. Ọlọ́run tó mọ ìrònú rẹ. Àmín. Nítorí mọ ìrònú ọkàn. Ọba tí iṣẹ́ kúkú ni tá a pè ní Ọlọ́run mọ́ràn. Òní yóò ṣe púpọ̀. Àmín. 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 Ọya tó gbàdúrà fún mi sí. Áńgẹ̀lì yóò mú yín débi tẹ̀ wá. Àmín. Àmín. Ṣé Sáyọ̀ lọ ni? Ìjọ Sáyọ̀ ní dáàdì mi dálẹ̀. Ok. Ìjọ Gọ́sì dáàdì mi dálẹ̀. Àpọ́sẹ̀lì dáàdì mi dálẹ̀. Òun gbogbo ìjọ ti dàgbé. Ọlọ́run máa ń nánà. Òun ló ti jọba lórí oróhùn. Ọlọ́run máa ń nánà. Bẹ́ẹ̀ ni o, àwọn ọkọ̀ márùn-ún.
àwọn ogun ọ̀run mara tọrọ òjò mara lágéjù. Bẹ́ẹ̀ni o, ọba tí ohun gbogbo èèyàn Ọlọ́run máa rán náà nìyí. Ọjà wọ́n ti lọ bá yín ra bàtà wá tó bá ti wá ra bàtà yẹn dé wọ́n á fẹ́ kẹ́ ẹ wọ̀ inú mi ó dùn tí n bá tún rí lọ́dà tẹ́ ẹ tún ti wọṣọ míì táṣọ yín ti fáìn. Mo mọ̀ pé ẹ ní ẹ bọ̀ mí lọ́wọ́ àǹtí ẹ bọ̀ mí lọ́wọ́ ẹ lè bọ̀ mí ẹ bọ̀ mí lọ́wọ́. Ó ní báyẹ̀ mi ò kọ̀kọ̀ mọ́ fẹ́ lò fóun. Inú mi ti ẹ̀dùn kò kí ń ṣe wèrè nǹkan tó ń dà láàmú wàhálà ilé ọkọ ni. Olóńgbò wàhálà bá mi fẹ́ síbẹ̀ lára ní àwọn olóòrò àwọn ọgbọ̀rọ̀ ọba aráàmọ̀ yóò ṣe àwọn ọ̀dà mi nígbà tí ṣiṣẹ́ ní ìlú àti nílé ọkọ̀ mi ní ìlú òdìbò pẹ̀lú àwọn nígbà ọ̀dà ẹni. Wàhálà ilé ọkọ frustration ilé ọkọ lóní frustration ni no be mad woman frustration ló ń dà láàmú frustration ni. Ká pé àtìgbà tí kinní yẹn ti bẹ̀rẹ̀ ló ti rí yàn tètè understand ṣe rí ẹ̀yin ọkùnrin àwọn ọkùnrin olóbùkún lọ́pọ̀lọpọ̀ wa o àwọn obìnrin náà ẹ̀yin obìnrin náà olóbùkún lọ́pọ̀lọpọ̀ yín because bó ṣe wà ní líìkì náà lọ́wọ́ àgbàǹjà ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti bà yí ọkùnrin jẹ́ o bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ti bà yí obìnrin jẹ́ ẹ máa rí obìnrin mi tí ọmọ rẹ̀ lọ tí ó dẹ̀ mọ́ dárojọ́ lọ kò sí nǹkan tó ṣe ju wàhálà lọ o ìṣòro ni o frustration so ìkànnì bọ̀ lẹ́yìn o eléyìí yàtọ̀. Eléyìí yóò sì máa dán ló sọ́mà nínú. Bí ọmọ máa dán lè tó lójú ọmọ nínú. Sọ́dà mọ́ ni. Bí mo máa yá sí bí àwọn ìyá rẹ̀. Pé tí ó bá wá. Ok, wèrè ọgbẹ́dọ̀ wá sọ́dù ẹ. Oúnjẹ àgbẹ̀ mo lọ́gbà lọ. Ìyá ẹ̀ máa dán lóbi. Olóṣàn àwọn ọmọ níwọ̀n ẹgbẹ̀rún ló sán nínú àwọn ọmọ. Ok, ọdẹ lè máa bí. Bí o máa wòlé mi ìtẹ̀fẹ́ máa wòlé ọ̀run yóò bá wòlé pọ̀. Agbára ọ̀run. So, ó kì í ṣe wèrè, inú mi dẹ̀ dùn. Àwọn ọ̀dọ́ mi ò lè wòlé lọ. Ó ṣe wèrè, wàhálà ló wà fẹ́ tiẹ̀. Ó máa tún bíbélì fún mi pa ìfọ́. Èyí tó kọ́ bàbá yẹn ṣe payà tó ń bá wọn. Ẹni tó màmí gbogbo ló pé wọ̀ gbọ̀mí káwọn àti kéde. Àwọn àtàkùn àkọ́bí. Ṣé Kẹ́hìndé náà tó wà ń bẹ̀ ni? Kẹ́hìndé wà ń bẹ̀ ni? Ọjọ́ sì kà fún mi. Kẹ́hìndé tó wà ń bẹ̀. Ó wà bẹ̀ olóko bíbí. Ohun àtọkọ mi ọmọ ìyá kan máa bàbá kan ní òdìbò ń bí. Lórí délé olóbi. Ṣé bàbá Dódìbò ní ìsìnwọ́dọ̀ ọmọ? Kí wọ́n dá mi tó bá dá mi wọ̀ kó máa lọ tí wọ́n. Kí èmi ra lọ rárá tó wọn fún wọn kó pamọ́. Wọ́n ti lọ ra bàtà wá. Ọ̀rẹ́ rẹ mọ̀ mọ̀ràn. Ọ̀rẹ́ rẹ mọ̀ rán bàtà o. Ọ̀rẹ́ rẹ ni mo rán. Mo ti fún ọ̀rẹ́ rẹ lówó kọ́ lọ́bọ̀ rà wá. Sọ wá fẹ́ gbọ́? Wọ́n lè ràn ọ́ lọ́wọ́ lórí afẹ́fẹ́. Sọ́ngbọ́, ká ní kí n lọ ra aṣọ míì fún ọ. Ká lọ sí ọ dáadáa. Ṣùgbọ́n lẹ́ni, nǹkan tó bá fẹ́ kèmí ṣe fún ọ, mi yóò ṣe fún ọ. Ẹ mú sọ́wọ́. Ó lè mú sọ́wọ́ ọ̀rẹ́ mi ni. Ìyẹn nídìí pé ẹ fẹ́ sí òun ni àbí ẹ fẹ́ ra lé fún kí. A fẹ́ mú ọ lọ ìlú èbó. Tó lè lọ ìlú èbó kan lọ bá ọmọ ẹni. Ní mo sọnù, ó wọ ní aeroplane. Ó lè wọ ní aeroplane kan lọ bá ọmọ ọba ìlú òyìnbó. Jẹ́ ká ra bàtà dé. Àbá àwọn ọmọ rí ọ̀ṣọ́. Ẹ ṣe fún mo ṣe lójoojúmọ́. Ẹ ṣe Alice tó jẹ́ kọ̀ọ̀rọ̀ wá bá ọ̀dà mi àti ìlú lílo owó. Ẹkún ló ń sun lójoojúmọ́ báyìí, ọ̀rọ̀ Alice dẹ̀ ni. Eléyìí yàtọ̀ ní tiẹ̀ o. Eléyìí tó yàtọ̀. Wọ́n ti lọ bá ra bàtà yẹn wá. Wọ́n ti bá mi ra bàtà yẹn dé fún. Mo fẹ́ wo bí bàtà yóò ṣe rí lẹ́sẹ̀ fẹ́ má rà dé. Gbogbo fáyín. Ọyá jókòó àǹtí mi jókòó. Jẹ́ ká jọ jókòó kọ́ ọyá jókòó. Gbogbo mo ti jókòó sáàyè tọmọ jókòó sí ẹjẹ́ ká jọ jókòó. Jókòó. Mo ti jókòó sáàyè tọ. Àbí ṣe tọmọ jókòó sí mo jókòó sí. Ẹ̀bẹ̀ ni mo jókòó sí náà.
torí pé onígbà mo láìkẹ́ mo dẹ̀ jókòó síbẹ̀. Wọ́n ti lọ rà wá. Gọ́vnọ̀ ni mí, gọ́vnọ̀ Ondo State, ọmọ gọ́vnọ̀ Ondo State. Àwọn Akérédolú ọmọ. Akérédolú ti kú ọmọ ni. Akérédolú ti kú ti pẹ́. So ọmọ ni wé ìmọ̀ pé ti kú. Ó ti kú, Akérédolú ti kú. Akérédolú ti kú, kí ni ló wà ńbẹ̀ báyìí? Ayédàtiwa ló wà bẹ́ẹ̀ Lọ́kì. Lọ́kì Ayédàtiwa. Ọ̀nì gọ́vnọ̀ báyìí. Akérédolú ti kú. Sọ ọjà Akérédolú mọ̀ ni. Ọgbọ́ àgbàdo gbé àpótí ìdìbò mo fi máa. Nígbà tí Akérédolú gbé àpótí ìdìbò ọmọ, ọdún wo nìyẹn? Ó ti tó bí ọdún 8 sẹ́yìn. Ọdún 8 sẹ́yìn, kò parọ́. Kò parọ́ sẹ́. Kò parọ́. Ọdún 8 sẹ́yìn ni, kò parọ́ náà ló gorí àléfà. Kò parọ́. Ọmọ ó ti gbọ́ nípa ìgbà yẹn. Ṣó wá ní gbogbo kíní tó kó sórí ẹ̀mí mò ní kó tú o. Abẹ́ mi mò ní kó tú. Wàá change ẹ̀ sí mi. Wàá change ẹ̀ sí abábára bonnet táwọn obìnrin mọ́ dé. Ibi tá a fẹ́ mú mi lọ, ibẹ̀ máa ti ṣe ìjẹ́. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ti mú ìyẹn débi tá a ti jẹun. Pé tá a bá ti jẹun náà láti gbà. Ara no kò tiẹ̀ ní àwọn obìnrin ẹgbẹ́ rẹ màá ní kán bá mi ẹgbẹ́ tí mo lè túra lójú obìnrin ẹgbẹ́. Mo jẹ́ òsínwó ní mo lọ túra lẹ́dọ̀. Ó fẹ́ dómi ní àbójú ọkọ̀. Ọkùnrin kọ́ mọ̀ sà lóbìnrin. Èmi kan lọ́mọ jẹ́ túra lójú ọ̀dọ̀ ẹgbẹ́ mi. Ó ń gbọ́ túra fún mi tí màá lọ túra fún mi. Ó níbi sábà mú un lọ tó bá ti jẹun tó bá ti jẹun tó ṣẹ́rí kó máa wá change aṣọ. Bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá gbé mi báyìí sí àtọ̀ tó ń lọ sọ pé ká máa kí màmá mọ́ mi lọ sí ìjà ti bàjẹ́. Àmọ́ mo yáṣẹ́ lọ́wọ́ ni. Ìbéèrè ló béèrè o. Ó ní ìgbà tá a fẹ́ gbé lọ báyìí, ó ní sí aṣọ tó ń rùn ní sọ pé ká má gbé òun sínú mọ́tò. Yóò change gbogbo aṣọ ni. Bọ́tọ̀ fẹ́ lọ lóyìnbó, gbogbo aṣọ ló change. Àwọn tẹ̀tẹ̀ ẹgbẹ́ mi lọ sí ìlú òyìnbó. Àlọ́ fẹ́ lọ bá àwọn ọmọ ẹ l'Amẹ́ríkà. Ó kẹ́ sí ẹ̀ka mi kẹ́tọ́ mú mi lọ. A sọ apá ọ. Àwọn kan pa ìyẹn amọ́nà yẹn lọ́wọ́ ni. Ilé ẹ̀ ṣe gbó ni. Mi yóò ṣe gbó. Sẹ́lẹ̀. Kì í ṣe gọ́ọ̀nù o. Wọ́n ṣe gọ́ọ̀nù sí gbogbo àwọn táwọn àbíyá. Kì í ṣe gọ́ọ̀nù o. Ẹ mọ̀ pé bó ṣe rí ọ rò pé bọ̀n ni kì í ṣe bọ̀n. Ó ti ẹ̀gbẹ́ yìnbó, ó tún gbọ́ gọ́ọ̀hùn. Ó lóun gbọ́ gọ́ọ̀hùn. Ó lóun gbọ́ gọ́ọ̀hùn. Mo lọ ti lọ báyìí náà bàtà báyìí. Ṣé rí èmi ò fẹ́ ra nǹkan tèmi wá torí ẹnu aráyé ẹbọ ni. Dájú sọ mo sọ pé kí wúmà yẹn lọ rà fún rẹ̀. Tá bá fẹ́ raṣọ fún ẹnu mi náà látọ́ máa rẹ́kọ́ lọ bá ń bá raṣọ. Ṣùgbọ́n mi bá fún wọn lówó. Kíkè náà. Tó tèmi ò jù yẹn lọ. So kọ̀dẹ́sà àkọ́kọ́ kò ṣẹlẹ̀ kejì àwọn tá a ti change. So ìsàlẹ̀ àkọ́kọ́ kì í ṣẹlẹ̀ kejì. So but ìrírí tí mo rí obìnrin eléyìí kì í ṣe pé wèrè kì í ṣe wèrè. Ìṣòro ní ọkọ ló dé bá. Ogun tí bílí kòtù mi wà mọ́wọ́ gbọ́ pé. Ṣé ti gbọ́ ológun tí bílí kòtù. Àbí tó bá fẹ́ jẹ́ mi gbogbo àwọn tó wà ní ọmọ bílí ta ni ò pé wọ̀ gbọ́n. Wọ́n ṣàtì tó pé fún wọn, wọ́n lè ká tán ní gbogbo orí kankan níbi olóye tó gbà lọ́wọ́ bílí. Gbogbo ọ̀rọ̀ orí kankan lóye tó gbà lọ́wọ́ bílí. Gbogbo ọ̀rọ̀ kàbí Nàìjíríà tó olè tó gbà lọ́wọ́ bílí pátá tà pátá. Oní gbogbo wọn lò lọ rẹ̀. Àwọn rò pé wọ́n lówó òbí tí wọ́n lò lọ rẹ̀. Owó ògbómi bílí fún wọn. Ṣé rí síbẹ̀síbẹ̀ náà inú yẹn ti wọ̀ lára. Báàgì àtòsí tó bá lọ wọ báàgì wàá mọ iye tí ẹnì kankan fìlì sí báàgì ní fìlì tí bílí kówó ògbómi fún wa ní ìlú àrùn kò tẹ́ kí òkú. Àbẹ̀ tó bá fẹ́ tọ́kọ̀ fẹ́ sẹ̀rà ẹni tó kú èsì àlẹ́ ọ̀gá àdúgbò àti àwọn ọkọ̀ yóò bá àṣà yóò bá kówó fún mi. A jẹ́ pé tí tọ́ba lódìgbò ń sìn wọ́n dé ọmọ lódìgbò. Ọlọ́dún ọmọ lódìgbò. Ẹ má kọ́ ẹ kọ́. Ọmọ ìyá mi wọ́n lórí bàtà tí mo bá ti wọ́n báyìí ẹ̀ ó dábàá bá jẹ́ pé ikú fẹ́ pa lórí akájọ. Ó yá kọ́kọ́ fọ ẹsẹ̀ náà. Ẹ kọ́kọ́ bá gbà. Jẹ́ kó fọ ẹsẹ̀ náà. Wọ́n wẹ̀ tí wọ́n wọ́n sílẹ̀. Má fọ́. Olúwa a máa ríṣẹ́ yín o. Olúwa a máa rọ́wọ́ yín o. Àwọn tó ti gàn yín tún wá ń fọ láàárẹ̀ tọrọ.
Olúwa a máa rọ́wọ́ yín o inú mi ti ẹ̀dùn olùkọ́ fáìn lẹ́sẹ̀ rẹ ẹjọ́ kọ́fọ̀ kejì bá mú pé ọ̀tà. Àǹtí yìí fáìn o. Tẹ́lẹ̀ ni tí ọmọ ìyá jẹ ló fáìn. Olùgbẹ́sẹ̀ rẹ ti fáìn. Ó yá fọwọ́ rẹ náà dáadáa, fọwọ́ rẹ dáadáa. Yẹ fọwọ́ rẹ dáadáa. Mo lo fọwọ́ rẹ sí. Kí lè lẹ́yìn? Ẹ bá ara ní àbí? Tó o dé sórí yẹn, wọ́n ní kọ́ máa lélẹ̀. Mi lè lo aṣọ káṣọ báyìí, yẹ́lẹ̀. Á lọ ra ni. Mi gbẹ̀dọ̀ láàlá ní mi tí gbẹ̀dọ̀ ló. Ó ní ìgbà tí n bá délé rẹ̀ ní kó bá aṣọ kúrò. Ókè, àlà ni, àlà ló lọ gbọ́dọ̀ lò. Àwọn tí bá ti tẹ̀lé ẹ lọ, ó ní ìgbà tó bá débẹ̀, ó ní kó bá aṣọ kó lórí mi kó pa mí jẹ, ìkà tí àlọ́ sọ fún mi nìyẹn. Ara èmi ò lè pa ọ́ jẹ. Èmi ò lè pa ọ́ jẹ. Bóyá ọmọ kan tí mo fẹ́ ṣe fún ọ, ṣé o ti jẹun láàárọ̀ yìí? Màá jẹun tí n bá débi tó ti fẹ́ pa mí jẹ. Àwọn ọgbọ́n ló sọ fún mi, ó ní ìgbà tí n bá débi tí àti níní, ó ní ìbẹ̀ láà máa kàpí aya ni. Àwọn ogun ọ̀run ló sọ bẹ́ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni. Àwọn ogun ọ̀run 22 times bolo, àwọn ló sọ bẹ́ẹ̀ fún ọ. Ó dùn ní aya. Ọ̀dà àbáyé la ṣe. Owó tí mo kó fún ọ̀dà. Irọ́ ni, ṣé o ti tá mọ́nú agbóhùn kó bẹ́ẹ̀ ló kó sí ni? O ti kó, sẹ́ẹ̀ nígbà lọ́wọ́ ẹ. Ẹ sì wọ́n ló tá a tún gbà kan, ta ló fẹ́ gbà? Ẹ̀mí ọ̀gbà nǹkan kan mi. Olówó ni wọ́n níbí. Olówó ni wá ń bì. So mo ti fún ọ lélẹ̀. So ìjáàbù yìí, wo ẹni tó bẹ ẹni ìlọ́bẹ̀ rà. Sórí gbogbo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ yìí. Ọ̀rẹ́ rẹ̀ tó ní kọ́ bọ́ ọlọ́rẹ̀ ewu ọ̀rẹ́ rẹ̀. Láti sọ fún mi pé kí ni kí mà wọ́, ó ní ìka táwọn kọ́dọ̀kọ́dọ̀ fi ṣiṣẹ́ ni ó ní mi gbọ́dọ̀ wọ́. Àti o, ṣé àwa lè mú ìran rẹ̀? Mẹ́sàn bẹ́ẹ̀ mi ṣe òsínwín tó bá wọ́n torí ẹni tẹ̀mí lò tó bá gbọ́n àkàtọ́ jẹ́ Jésù wà á mà pé Olúwa ló dà wọ́. Gbogbo tó ń bẹ nínú ọkàn rẹ, ó ní ìwọ wí bí ìwọ bá ṣe rere fún mi, ó ní áńgẹ́lì mi yóò sì dá ẹlẹ́bi pẹ̀lú ìwà rẹ àti ṣíṣe búburú rẹ. Torí bàtà ìtutù ló rà, torí eléyìí òun bá ti mo bá ran níṣẹ́ nìsí. Torí ẹni tí mo lè mà pé ó lè ṣe rere fún mi, ó ní òun ní alágbára tí ń fagbára fún ni, torí kí ni ó lè ṣe ìdájú rere fún ẹ. Mo bá ní kó lọ rà wá. Torí jàpù yìí kì í ṣe tuntun àlòkù ní èmi ò dé fẹ́ kan lò. Ó ní kí èso tó lálòkù ni. Láyé mi jẹ́ fi kara mi àwọn ọgbọ̀rún ò ní jẹ́. Aṣọ tí màá wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Wà ládàláì ṣé tó fi rí tó sọ pé kì í ṣe tuntun. Ọtí lò ní. Spirit yà á mọ̀. Wọ́n ti fẹ́ lọ já padà. Mi ìfẹ́ má ti ra jáàbù gbọ́ àti má ra jáàbù gbọ́ fọlọ́n bẹ́ẹ̀. Tó bá ti mú bi tí a ti fẹ́ para jẹ, tó bá débi tá a bá fẹ́ para jẹ, ní sùn máa tó ra kàkà mọ́ ìbàtà ti tó. Bàtà yìí ti dá báyà mi. Ẹ lọ dá padà ọlá ti lò. Sọ́bọ́ ti sanwó bí o bá lè sanwó ẹ máa mú lọ sí mi ìfẹ́. Sọ́rí kan tó ṣẹlẹ̀. Ṣé jàmù mú àwa rẹ̀ yóò ní pépà? Rárá má tó náyé èmi tí. Olóò ọ̀fẹ́ kankan oníbàtà yẹn nìkan ló ń fẹ́. Ẹ má bínú tó bá ti dọ̀ ọ̀hún ẹ̀ ó fún ara ẹ̀ ẹ jẹ́ kó lọ wá jàbù bó bá jẹ́ kẹ́gbẹ́ ní jàbù bó bá jẹ́ wúrẹ́ ní jàbù bó bá jẹ́ bàtà ní jàbù ẹ gbọ́ ìyá sẹ́kọ̀ọ́ ní lọ́wọ́. Ẹ wo ibikíbi tẹ́ bá ti ń wò mí jákèjádò gbogbo àgbáláyé mo kí yín o. Yorùbá Dùn Online TV ẹ títí rí lára àwọn ìrànlọ́wọ́ tá a máa ń ṣe ara ẹ̀ rèé o. Kì í ṣàkọ́kọ́ kì í ṣe lẹ́ẹ̀kejì kì í ṣe lẹ́ẹ̀kẹta ṣùgbọ́n nǹkan kan tẹ̀mí kàn rí nínú ìgbésí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ni pé frustration a máa sọ ìyá máa tún obìnrin a sì máa tún ọkùnrin dá frustration ni bí o ṣẹ̀ṣẹ̀ ń wá síbi tó wà máa rí nígbà míì máa fún ní nǹkan tó bá mi sọ̀rọ̀ máa ní ṣé wèrè ni á lóò kì í ṣe wèrè inú mi sì dùn pé kì í ṣe wèrè ẹ̀yin náà wò ó ara àwọn ibi tí iṣẹ́ ìwádìí gbé wa dé nìyẹn o lórí iṣẹ́ ìròyìn wa káàkiri ibi tá a bá ń lọ kì í ṣe wèrè o àwọn nǹkan tó sọ di pé ó fẹ́ dà bẹ́ẹ̀ frustration lọ́fà frustration yẹn dẹ̀ níyì bí ṣe ń dààmú ọkùnrin náà ní ṣe máa ń dààmú obìnrin Ọlọ́run ní fún wa ní frustration tó jí ẹ̀mí wa lọ lágbára lọ́wọ́ Ọlọ́run níjọ́ lọ sọ fẹ́ dé Amẹ́ríkà báyìí. Mọ́tò ṣé pílẹ̀ ní káwọ̀ lọ àbí mọ́tò ṣé káwọ̀ kadà lọ Amẹ́ríkà. Ẹ̀sìn ká tó bá ní kó gbé mi lọ màá tẹ̀lé ẹ̀. Yóò dá fún ọjà rẹ kọjá kó jòkó sọ́jà. Ọ̀yẹ́ jẹ́ kí wàá mú mi lọ síbi tí. Amẹ́ríkà Amẹ́ríkà ibi tálà ní kọ́ lọ ọjà inú mi dùn ó pọ́sibù kí ìrànlọ́wọ́ dìde fún ọ ìrànlọ́wọ́ tó dẹ̀ dìde fún ọ gbogbo àgbáyé ní òrì a ṣẹ̀ṣẹ̀ máa ṣe
ó sì ṣe kí ìrànlọ́wọ́ dìde fún ọ ìrànlọ́wọ́ tí ó dìde fún ẹlòmíì lè sọ pé àwọn fẹ́ mọ ibi tẹ́ bí ẹ wà. àmọ́ máa fọgbọ́n agbọ́ ó ṣeé ṣe káwọn èèyàn sì lè sọ pé àwọn fẹ́ mọ. níbo ló wà. ó wà ní sọjẹ níbi tán dáṣẹ́lẹ̀ sí. mi ò mọ bẹ eré àbò níbẹ̀. ní brett tán dáṣẹ́ ilẹ̀ yìí ẹ̀ àti mi mo fẹ́ lọ bá níbẹ̀ àtàwọn. ṣé bí táwọn ẹbí ẹ bá rí ọwọ́ dán ọmọ. àṣẹ́mi ìsọnù. àṣẹ́mi ìsọnù tá a lè rí mi mú. táwọn ẹbí ẹ bá rí ọwọ́ dán ọmọ. wọ́n ti ẹ̀ lè rí ọmú tó bá sọnù. báyìí ni ó ṣeé ṣe kí ìrànlọ́wọ́ dé fún ọ ìrànlọ́wọ́ tí ó lè dé fún ọ ni wípé sórí ìgbà mi àmọ́ wà tó jẹ́ wípé lítú àtúnṣe lásán lọ́kàn kù ṣẹ́gẹ̀tì tí gbogbo ọ̀dẹ̀ fi dáa wàhálà ilé ọkọ nù frustration la máa ń pè léyìnbó wàhálà ilé ọkọ nù. ọkọ mi kan kó ló mú mi dáadáa lórí baálé Razaki olómú wa lọ sáàjò fún oko rẹẹtì dá mẹ́ta oko fún ara yìí tá a tún dá fúnra wa gbà tí sápẹ̀tù wọn ní kí gbọ́ wọn sẹ́ méjì méjì ọkùnrin ẹsẹ̀ ẹ̀dẹ̀dá bàtà wọn ọmọlọ́mọ ẹ bá jáde sùkúù wọn tún ràn mí lọ́wọ́ iṣẹ́ àṣekára mọ́júmọ́jú tọ̀sún dòru ni ìwọ àwà lóko báyìí olùkọ ahmed ìdílé lẹni àrùn kòkó jọ àgbọ kòkó àápako àṣe gbogbo ẹ iṣẹ́ rìsírìsì tá a ṣe àṣà kòkó. ṣe àṣírí pé wàhálà ní ọkọ rẹ. máa lọ máa ń rún ọ̀gẹ̀dẹ̀ lọ́kọ́ máa lọ gbí. gbogbo àwọn ará àjòfin gbọ́ gbogbo àwọn ará gbógígbà àwọn èrò rẹ gbọ́ bó bá dẹ̀ jẹ́ ti bí à ń ṣe po àká kòkó gbógi náà gan oko ẹgbẹ̀rún màlẹ́ àlọ́ ká kòkó àṣà kòkó àrùn gbogbo ẹ̀jọ́ ìṣe kòkó 1 pct 3 ton 4 ton tá a máa ṣe ọkọ mi máa kówó sí báàgì tí bá ní kó mówó wá sílẹ̀ kan kò mú bá mi dá. frustration ló wà bẹ́ẹ̀ tẹ̀. gbogbo owó tí n bá ta gbọ́n máa fọrógbó máa la rógbó ó ti sẹ́yìn mi ìdẹ́gbẹ́gbẹ́ máa ṣe tí n bá ṣe ọ̀ràn ni àbí tí n bá ṣe dandan. frustration ni. ìṣòro ni ìṣòro ni máa àjẹfù ní ká máa pé wògó káàkiri. ẹ̀ẹ́dẹ́ tí mo gbé sọ́kọ̀ wo 80% jàmbá ẹ̀ bílí lọ ní ẹ̀ẹ̀mejì owó kan lọ dín náà. ṣé ní bílí tí ń sọ yẹn ṣé bílí tó ń sọ yẹn ṣé ìyàwó ọkọ ẹni. sórí bílí bó ṣe jẹ́ nìyí o ìyá ọkọ mi àti ìyá tó bí bílí ọmọ ìyá kan ṣé rí bílí ó dẹ̀ wá lọ fẹ́ àbúrò ọkọ mi kẹ ìyá kan bàbá kan lójọ bóun àtọkọ mi kí Kẹ́hìndé lọ́jọ́ pín wògbó kiri. frustration ló ń dà láàmú frustration. ọkọ tó wá kó tì mí kì í ṣe pé bóyá kò sí kankan míì tó ṣe mí jù bẹ́ẹ̀ lọ ìrònú ni tí ìbàdàn ní ilé tó rà báyìí kò jẹ́ kí gbé. ọmọ ọdún ti sọ ìyàwó mélòó lọ pẹ́ ní. àwọn tó fẹ́ tọ́lẹ̀ ó ti fẹ́ tó àwọn 12 èmi ló ṣe ẹ̀kẹtàlá àwọn èèyàn bímọ èmi nìkan mo bímọ fún. màmá ṣe gbọ́ kalẹ̀ ẹ má bọ̀. ṣé kí n sọ kí ní kan fún wa lẹ́nu máa má bọ̀. ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa ilé ayé ṣé bẹ́ẹ̀ gbọ́ kalẹ̀ dáadáa ẹ mọ bí léèrè béèrè yẹn. ó fọjí ń béèrè. pé ṣé òun nìkan ló bímọ fẹ́ ń béèrè. ṣé wọn nìkan bímọ ó ní. kí ló ayé wọn ti fẹ́ tẹ́lẹ̀. àwọn ti fẹ́ tó amẹ́tàlá èmi nìkan. amẹ́tàlá wọn á ṣẹlẹ̀ kẹtàlá. èmi ó ṣe kẹrìnlá. ẹ̀kẹrìnlá kí ló ọmọ obì òkè. mo bí ọmọ mẹ́rin. méjì obìnrin méjì obìnrin méjì ọkùnrin. ibẹ̀ ogun ti wá wọlé ni torí dédé àyè bímọ tẹ́lẹ̀ yẹn àyè bímọ tẹ́lẹ̀ yẹn á lọ wọ́n nìkan so bímọ ó ní wọ́n yóò bímọ ibẹ̀ ó ti wá rí ogun ni. bẹ́ẹ̀ ni o wọ́n lè tó wá kó tèmi wọ́n pé wọ́n gòkà. àwọn ọmọ wa kọ́. kúbọ̀ ọmọ ga yálì tó ti wá bẹ́ẹ̀ wọn àmọ́ àwọn ti lọ́ọ̀lù òyìnbó ni. ṣé dédé gan ọlọ́ọ̀lù òyìnbó ni. àmọ́ ẹ̀rọ ọlọ́ọ̀lù òyìnbó. pátápátá àwọn ará kékeré yóò náà wọ̀ mí gan mo fi ọmọ lọ wọ́n bá ń yé hàn ó di àdọ́jọ́ ó di àwọ̀ mọ́tò ó di alákàbára ní Èkó. ṣé ní ìlú òyìnbó nì. ní Èkó níbẹ̀ ojú wo pé wọ́n rò pé díẹ̀ méje máa bẹ̀ mo wọ mọ́tò mo ní máa lọ kíbẹ̀ tí bẹ́ẹ̀ ni mo fẹ́ wọ mọ́tò bá wọ ọmọ àyàdí ní kọ́ máa gbé mi ìyàwó àyàdí ní kọ́ máa gbé mi kábíyèsí pèmí lóńdó ní kí máa bọ̀. ìyàwó àyàdí. ó rò pé díẹ̀ mọ́ mi gbogbo nǹkan mi lóko tó bá gbogbo ẹ̀ jẹ́sẹ́. ṣe rí frustration yẹn ti mú kó mọ sọ àwọn nǹkan míì. bẹ́ẹ̀ni frustration ni. eléyìí ò le jù ní. oko tí mo fẹ́ lọ báyìí mo kò jẹ́ kí lọ àwọn òdìbò gbà ẹ́ báyìí àwọn ló bá mi gbókòó rẹ̀ tí bóyá wọ́n ṣe ọkọ̀ mi kan sọ ní kíní kan kò béèrè lọ́wọ́ ẹ̀. ọkàn kan ti ráyè. ó lájọ bó ti Alice ní kó. tó ka wùtú yẹn pa pẹ̀lú ọbílì pẹ̀lú dédé kó ń mára sórí násánà yìí àbúrò ìyá mi ló da ó ní káwọn màmí máa ṣiṣẹ́ níbẹ̀ ní násánà kó máa já ọjà fún wọn nígbà tó ti jáde skul kọ́ máa ṣiṣẹ́ òní pàtí Alice jẹ lọ gbà ìdáhùn mo tó bá dẹ̀ gbà òsì kínní àwọn màmí wà bẹ̀ jẹ́ kí n wá sí Èkó kí ìjòkó tó àwọn màmí gbogbo tó lé lára kò tó kankan níwájú Olúwa ọ̀sẹ̀ pé kí máa ṣiṣẹ́ títí gbogbo tá a ní gàálì jẹ́ tán. bẹ́ẹ̀ni. ìṣòro ilé ọkọ ló dà láàmú. ló dà ogun ilé ọkọ ẹ̀ dàrán mú ni.
Chọ́ọ̀chì wo lọ lọ? Chọ́ọ̀chì wo lọ lọ? Kí ṣọ́ọ̀ṣì Mo wo lọ ni? Deeper Life mọ́dẹ̀ ńlá apostoli mọ́dẹ̀. Sọ́dọ̀ ọmọ Deeper Life. Kò sí àmọ́ Deeper Life tó dá mi mọ̀. Ṣé ní òdìgbò wo tí lọ ni? Mẹ lọ ní ọ̀rẹ́ níbẹ̀ bàtí àgbà níbẹ̀ ní gàmẹ̀dẹ̀ lọ ní gbógi. Mẹ̀dẹ̀ lọ sí Pàgọ́gọ́. Wọ́n ti gbé gbógiri. Wọ́n ti gbé gbógiri lọ́nà Benin. Alóko dúró gbógi ẹ̀. Alóko sí àwẹ̀ fẹ́ ní ti bàbá Mánákù bẹ̀ lálóko sí. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ tí ì máa rí ẹ jẹ́ ya gbàdúrà kó fún ogun frustration kọ́mọ́sẹ̀ yín náà. Ọ̀rẹ́ ni o. Frustration ogun tipátipá lé ọkọ. Ilé ọkọ. Mo lè rí yẹn o. Òun èjà arábìnrin yìí ni. Olóńjà bàbá ẹ bá sọ fún kókó mọ́ọ̀tì. Ó yá jẹ́ mọ kó Fanta àbí mọ́ọ̀tì ajẹ́ mọ́. Àgbàlagbà ní bó ṣe ń Ó yá sí bẹ́ẹ̀ jẹ́ mọ́ bẹ́ẹ̀ yẹn gbá ti rà rẹ̀ yìí. Máa mọ́ kù díẹ̀. Wé ti jẹ́ kẹ́nà tó wù ọ́. Mo ti jẹ ráìsì. Ó yá mọ mọ́ọ̀tì ẹ bẹ́ẹ̀ ó yá sí jẹ́ mọ́ bẹ́ẹ̀ yìí. yà mú. Ó yá tètè mọ́ bẹ́ẹ̀ yìí. Láti kù díẹ̀ máa mú ààrẹ tó tà mo fẹ́ mọ́. Mo jẹ́ mọ́. Àgbàlagbà lẹ́nu tó ń bẹ Má sọ̀rọ̀. bínú má mi. Mọ́ àwọn mọ̀ mí. Àbúrò ẹ̀ mọ̀ mí. Àwọn mọ̀ mí. Àwọn mọ̀ mí. Ó kù díẹ̀ ti tó dà mí. Ọya ẹ sọ ṣé ká bọ̀ ọ̀rọ̀ aṣọ mi. Ṣẹ́jẹ́ báyìí ràṣọ mú ẹ̀rọ. Máa rásọ wọ̀lẹ́ mà wọ́rì. Tí bá dọ̀wọ́ ẹ rásọ fún mi. Ẹ lè mú ẹ lọ bó ṣe ra yìí. Máṣèjì aṣọ mi ṣe máṣèjì níbẹ̀ Ẹ ṣé ó náà sọ mú ẹ bẹ́ẹ̀ yìí. Ẹ ó yá sẹ́ǹjẹ̀ já mú já lọ. Máa la ṣèjì ní. Ẹ la Ẹ lọ ṣe sẹ́ǹjẹ̀. jẹ̀wà. Ẹ la sẹ́ǹjẹ̀ ẹgbàá yẹn. Títóbi ni ẹ Ọlọ́run mi lẹ́tọ̀ọ́.